oníbodè oníbodè o. Oníbodè. Oníbodè oníbodè o. Oníbodè. Ààrẹ Òpìtàn Láàjì Abbas. Oníbodè. Oníbodè ilẹ̀ Yorùbá. Oníbodè. Ọmọ àṣẹ àdúgbà. Oníbodè. Ó fẹ́ gbógun jalẹ̀ Yorùbá. Oníbodè. Ọpẹ́lọpẹ́ oníbodè o. Oníbodè. Ààrẹ Láàjì Abbas. Oníbodè. Ààrẹ Òpìtàn ilẹ̀ Yorùbá. Oníbodè. Ní òjòògùn ìtàn jà wá o. Oníbodè. Ó bàtàn wa jẹ́ lọ́jọ́sí. Oníbodè. Ọ̀rọ̀ Lámúrúdù pẹ̀lú Odùduwà. Oníbodè. Wọ́n ní Mẹ́kà ló ti wá. Oníbodè. Oníbodè ló jẹ́ ká mọ̀ o. Oníbodè. Ó jìnnà síra wọn rárá. Oníbodè. Olójúlówó ìtàn ni ẹ máa sọ. Oníbodè. Ẹ má ṣe pa lọ́mọ o. Oníbodè. Ìtàn yàtọ̀ sárùsọ. Oníbodè. Gbogbo ọba ló ń dúpẹ́. Oníbodè. Gbogbo ìjòyè ló ń fò fáyọ̀ o. Oníbodè. Pé lásìkò tiwa. Oníbodè. Akíkanjú ọmọlúwàbí dé o. Oníbodè. Oníbodè oníbodè o. Oníbodè. Oníbodè oníbodè o. Oníbodè. Oníbodè dé o. Akíkanjú ọmọlúwàbí dé o. Ẹni elédùn àrán o. Ó yàtọ̀ sáwòrán ṣe. Ààrẹ Òpìtàn kálékákò. Láàjì Abbas. Akíkanjú ọmọlúwàbí o. Lónìí bájá ò làwọn a máa gbó wa ìran àgbo wọn á sì máa kàn gbọ̀ngbọ̀ngbọ̀n ọmọdé ò làwọn bàbá rẹ̀ ní kọ́pẹ́rì. Olójúlówó tán ni ẹ máa ń sọ ìtàn yàtọ̀ sáà lọ ìtàn wúwo gbẹngbẹngbẹ bí ó ṣe rìn wọn mọ̀ gba tọ́gẹ̀dẹ̀ ẹjọ́ olóko ti pa nsẹ́kẹ́ pariwo ẹ̀bọ bẹ́tù bọ̀n bá gba adájúmọ̀ lò. Gbogbo lọ́ba lóye orí adé ọ̀run lẹ̀kẹ̀ gbogbo ìlú ló ń dúpẹ́ o. Gbogbo ọmọ kóòtù òjíire diaspora wọn ló ṣe o. Láàjì Abbas wọn ń báṣẹ lọ ẹ̀mí rẹ̀ ò ní sẹ́rí. Ikọ́ kan ikọ́ bálá ikú ìpẹ́ta lójú wọn ń fọ̀gẹ̀rẹ̀ ìtàn balẹ̀. Ọlọ́run ló rán ọ kì í ṣe èèyàn rárá. Láàjì Abbas tiwa ó yá mọ́ kòdòdó sílé onídodo kó o múdò délé onídodo kó o ra dodo padà wá kólódó. Wọ́n ṣe bólódó níbèrè iye odó tó todó fónídodo àtodó àti dodo wọ́n ń bẹ nílé onídodo nídò. Akíkanjú ọmọlúwàbí dé o. Òdodo tán lẹ́ẹ̀ máa ń gbọ́. tó mo tún kí wa o mo kí wa bí mo ṣe máa ń kí wa o káàkiri tìbútòrò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tẹ́ ẹ ti lè máa gbọ́ mi tẹ́ ẹ sì ti lè máa wò mí kedere. Ẹ mà tún kó àbọ̀ sórí ètò yín ètò wa ìtàn Yorùbá pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn Olóyè Láàjì Abbas tí gbogbo àgbáyé ń pè ní olùkọ́ àgbà. Tí ẹ bá ń wo ojú agbágbé mi ẹ rí i pé mo fi àwòrán kan síbẹ̀. Àwòrán tẹ̀ ń wò kì í ṣe ohun tí a mọ̀ òdú ni ẹ̀fọ́ òdú ni kì í ṣe àìmọ̀fólóko. Tá a bá ń sọ̀rọ̀ nípa lára àwọn akọni tá a ní nílẹ̀ Yorùbá lára àwọn èèkàn tá a ní nílẹ̀ Yorùbá òdú ni àwòrán tẹ̀ ń wò. Kò sẹ́ni méjì o Ìgbòho Òòṣà owó bàbá dámì tèmi máa ń pè ní Ọ̀rànmíyàn àsìkò tiwa Sunday Ìgbòho àwòrán rẹ̀ náà ni àwọn wò. Ọ̀pọ̀lọpọ̀ ń béèrè pé ṣé ó joyè àbí ò joyè kí láǹfààní oyè tá a jẹ tí ò sí wúlò kí sì láǹfààní ayé tá a wá tá a láàjẹ lẹ́sàn-án mí gan tó dùn joyè àìjoyè rẹ náà ò tó wúlò bó o joyè bó o joyè ìwúlò ni. Ẹlòmíì lè mọ joyè náà kó ní jẹ́yẹ èmi ò joyè kankan ẹgbẹ́ àbí ọpẹ́ kọ́ jẹ́ ó sì ló joyè náà kó yèrè ọmọ sí wá láǹfààní. Ṣùgbọ́n ká nípa nílùú ká nípa láwùjọ ká nípa nílẹ̀ wa òní tó ṣe kókó. Ọ̀rọ̀ pọ̀ lálẹ́ yìí gẹ́gẹ́ bí a ṣe payamọ́ rẹ̀ ọ̀rọ̀ ó pọ̀ ní alẹ́ a sì wọnú àwọn ọ̀rọ̀ gan lálẹ́. Mo ní àǹfààní láti bá àwọn àgbẹ̀ sọ̀rọ̀ pàápàá ní Ìgàngàn
mo láǹfààní láti bá wọn sọ̀rọ̀. Mo ti wà lórí iṣẹ́ ìwádìí láti ọdún tó lọ ní Ìgàngà. Mo ti wà lórí iṣẹ́ ìwádìí ńlá ní ọdún tó lọ ní Ìgàngà. Mo sì bá àwọn àgbẹ̀ kan sọ̀rọ̀. Nífẹ̀ẹ́ ká máa dé o, ká sì farabalẹ̀ gbé ètò alẹ́ torí wípé kò sẹ́ni tèmi ò lè yági bá, kò sẹ́ni tèmi ò lè yági bá. Tá a bá gbàgbé ní nǹkan bíi bóyá látìgbà tí ìjọba Buhari ti bẹ̀rẹ̀, ẹni wàhálà ti ń dé. Kó tó di pé Buhari dé láyé Lam ní ilẹ̀ Ìbàràpá náà ni wàhálà yìí ti ṣẹlẹ̀, táwọn Fúlàní ń dààmú àwọn àgbẹ̀ tó dìjà rẹpẹtẹ láàrin wọn tí wọ́n pa àwọn àgbẹ̀ wa. Buhari ò tí ì di ààrẹ ńgbà náà, Ọbásanjọ́ ní ń bẹ láàrẹ. Buhari wá gbéra. Sẹ́ni ẹ̀yin tẹ́ a yàn tẹ́ ẹ jọmọ Yorùbá ẹ ṣọ́ra yín o, èpè ń bẹ lẹ́nu o, wàláì mo fọlọ́ọ̀bá búra, tọ̀rọ̀rọ̀ yín ọ̀gbà ká máa ṣe díẹ̀díẹ̀ mọ́. Buhari wá gbéra, ó wá sílẹ̀ Yorùbá láti wá bá gómìnà Lam Adésínà wípé àwọn èèyàn rẹ̀ ń dà àwọn èèyàn mi láàmú, wọ́n ń pa àwọn èèyàn mi. Gọ́vnà Lam Adésínà ilẹ̀ rẹ̀ wọ́n wá pe commissioner of police, wọ́n pe àwọn ológun, ẹ ṣàlàyé tí ń ṣẹlẹ̀ fún wọn. Gẹ́gẹ́ bí ààrẹ àná, ìgbàlálejò tẹ́ kí wọ́n ṣe fún Buhari, ìtìjú ló bá kú Ìbàdàn nígbà tó gbọ́n táwọn èèyàn rẹ̀ ń ṣe. Ẹ̀dẹ́ o. Buhari ọ̀hún ló wá padà dé gẹ́gẹ́ bí ààrẹ tó sì rí táwọn èèyàn rẹ̀ ń ṣe nígbà náà, tó wá fi wọ́n lọ́kàn balẹ̀ àti àwọn èèyàn gbogbo yìí pé ní tẹ́ ẹ bá dá ńlẹ̀ Yorùbá ẹ dá gbé. Àrà tó bá wù yín lẹ lè fi ilẹ̀ Yorùbá dá. Ní gbogbo ilẹ̀ Ìbàràpá náà ni, Ìbàràpá méjèèje wàhálà yìí pọ̀. Olóko ò lè lo oko, olódò ò lè lo odò. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ́ lọ múlẹ̀ ọjà àṣà wa nílẹ̀ Yorùbá àti káàkiri àgbáyé. Àwọn èèyàn lọ múlẹ̀. Ọmọ Ìbàdàn lè lọ sóńdó, wọ́n lè lọ Ọ̀fẹ́, wọ́n lè lọ Ìkirè, wọ́n lè lọ Òkè Ògùn, wọ́n lè lọ ilẹ̀ Ìbàràpá kí wọ́n lọ múlẹ̀ ńbẹ̀ kí wọ́n dẹ̀ dáko. Ìṣègbégbà wọn ti jọmọ Ìbàdàn pé èyí tí wọ́n bá kéré Ìbàdàn wọn ń kó bọ̀ wá tà sí. Ọjà Ifẹ̀ náà ni wọ́n tà sí. Ibi tó bá dẹ̀ wá rọ ọjà nífẹ̀ ni wọ́n lè kó làwọn náà tó lè tà sí. Ṣùgbọ́n àǹfààní tí ọmọ jẹ́ ni wípé àwọn tó bá jẹ́ ará o tẹ́bi ìlú tí wọ́n ti dá oko yìí, wọ́n ó tètè máa rí nǹkan rà lọ́pọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń bẹ ní Ìgàngàn tí wọ́n jẹ́ àgbẹ̀, ọmọ bíbí Ìgàngàn ń bẹ́nu wọn, ọmọ Òkè Ògùn ń bẹ́nu wọn, ọmọ Abẹ́òkúta ń bẹ́nu wọn, ọmọ Ìbàdàn ń bẹ́nu wọn, ọmọ Oǹdó ń bẹ́nu wọn, ọmọ Ọ̀yọ́ ń bẹ́nu wọn, ọmọ Ògbómọ̀ṣọ́ ń bẹ́nu wọn. Báwọn èèyàn sì lọ máa ń dá oko nù, ẹ̀rọ àwọn Fúlàní náà ń dá oko ń bẹ̀. Ṣùgbọ́n gbà wàhálà pọ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbẹ̀ wọ́n ti ń kúrò ní ilẹ̀ Ìgàngàn àti ilẹ̀ Ìbàràpá. Mo wá ṣe alábàápàdé ọ̀kan lára àwọn àgbẹ̀ tó ṣe wípé ìlú Ìbàdàn ló ti lọ dáko ní Ìgàngàn. Òun náà ti gbéra pé òun ó kúrò ní Ìgàngàn pé gbígbẹ́gbẹ́ yín ọ̀wọ̀ máa lọ sí ibòmíràn, pé ń padà lu fádà mi, pé òun ó padà sí Ìbàdàn. Kí ló fà á ni wípé nígbà téèyàn dá oko tó gbin ẹ̀gẹ́, ilẹ̀ éékà 10 téèyàn fi gbin ẹ̀gẹ́, gẹ́gẹ́ bí tí àwọn àgbẹ̀ sọ fún wa báyìí, téèyàn bá ní ẹ̀gẹ́ éékà 10 ó kéré jù èèyàn ó rí bíi 8 million naira lérè lórí rẹ̀, pé kò tiẹ̀ wá jèrè rárá. Ó kéré jù ká sọ wípé éékà 10 o kó rí bíi 7 million naira lásìkò yìí. Léékà 10 náà ká wá tó sọ ẹni tó lógún éékà, á sì láwọn lòmíì lẹ́jẹ̀ wọ́n oní éékà kan, eléékà 2. Kéèyàn wá gbin ẹ̀gẹ́ éékà 10 nígbà tẹ́gẹ́ rẹ̀ ti wá yọ, kí Fúlàní wá bọ̀ wípé bàbá èmi ò fún wọn ní 10,000 naira, jẹ́ kí àwọn màálù tèmi kó jẹ oko ti wọ̀. Ní Ìgàngàn nù o. Àbí àgbọ̀ Yorùbá, ẹ̀gẹ́ tó ṣe pé tó bá ta tán tí wọ́n bá wà wọ́n rí bíi 7 million lórí rẹ̀.
kí fúlàní wá báyàn pé bàbá èmi ò fún wọn ní 10,000 naira jẹ́ kí àwọn ẹran tèmi kó jẹ oko tirẹ̀ àbọ̀ ọmọ tó ń sọ ni mo ti gbọ́ ó bá wọ̀ gba 10,000 ó bá wọ̀ ọmọ gba 10,000 nígbà kò tọ́jọ́ kò tó sùn àwọn màálù sì jẹ gbogbo ẹ̀gẹ́ ń lọ ilé lọ bá bàbá yìí tó lóun fẹ́ kúrò ní ibẹ̀ pé bẹ́ẹ̀ lóko fúlàní wọn ò lè kó ìyàwó lóko wọn ò ráwọn alágbàro mọ́ wàhálà yìí ń pọ̀ débi wípé àwọn fúlàní náà wá ń dáko ní gàngán torí pé ilẹ̀ ìbàràpá ilẹ̀ ọlọ́ràá ni ẹ lọ wo from day one ẹ lọ wo táwọn british kọ mo ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwé àwọn christian mission àwọn missionary tí wọ́n kọ nípa ilẹ̀ ìbàràpá Reverend Samuel Johnson náà kọ tiẹ̀ iṣẹ́ àgbẹ̀ ilẹ̀ tó kún fún wàrà àti fún oyin ni àwọn fúlàní náà ń dá oko ń bẹ̀ tẹ́bá wá ń dá oko lọ́wọ́ àwọn fúlàní tí ń da màálù ọ̀wá báyìí pé ìwọ bí ìwọ ṣe ń dá oko fi ọ̀nà tí màálù tàwa yóò gbà kó fi sílẹ̀ o nínú ilẹ̀ wọn lórílẹ̀ wọn àtọmọ onílùú àtọmọ Yorùbá tí ń dáko ń bẹ̀ ẹ mọ̀ dé o àmọ́ oko àwọn fúlàní kan kò ní mú kí wá ṣèyún nìkan wọn ó tún wá jí oko bó ṣe ẹ̀gẹ́ ni bó ṣe àgbàdo ni wọn ó jí bàbá tí mò ń wí wọn ní ibi tẹ́rù Ọlọ́run ti ba àwọn tíṣẹ́ àgbẹ̀ tí ọkọ̀ yọ lẹ́mìí àwọn tán yányán wọn ní fúlàní kan wá ní pé ẹ̀yin ọmọ sọ pé ẹ̀yin ni ẹ̀yin kọ́kọ́ jẹ àgbàdo tuntun àwa fúlàní làwa mọ̀ bí àgbàdo bá gbó bí iṣu yín bá gbó àwa làwọn ó ti kọ́kọ́ yẹ̀ wò ní oko ó kù díẹ̀ nígbà tó bá gbó àwa làwọn ó bọ́ sí àárín oko làwọn ó ti kọ́kọ́ ya àgbàdo ìṣẹ̀ fúlàní nù nílẹ̀ Yorùbá ẹ wá gbọ́dọ̀ yán oko ẹ gbọ́dọ̀ bu ẹ̀rún sóko wàhálà òde ẹ̀yìn wọn níjọba wà àwọn ìjọba wo gómìnà tí ń bẹ ní ibẹ̀ ara wa ni kọmíṣánná tí ń bẹ ní ibẹ̀ ara wa ni ọ̀nàrẹ́bù tó ń bẹ ní ibẹ̀ ara wa ni sẹ́nétọ̀ tí ń bẹ ní ibẹ̀ ara wa ni kí ló kúkú dé tẹ̀ ń fìyà jẹ wá o báyìí làwọn fúlàní ń ṣe débi wípé wọ́n ń dáwọ́ èèyàn ní gbèsè kò wá sí gbogbo ìgbà náà fúlàní tó lè rérè jẹ òsì àwọn àgbẹ̀ aládàá ńlá ń bẹ alábọ́dé ń bẹ tí wọ́n bá ti wá rí wípé àwọn pàápàá àwọn oko tí wọ́n máa ń wọ̀ jù tí wọ́n bá ti rí pé kò ju éèkà méjì sí éèkà 5 lọ wọ́n wọnú rẹ̀ ṣùgbọ́n tí wọ́n bá ti rí wípé éèkà ti ń lọ bíi 50 tí wọ́n bá tiẹ̀ tó ráwọn sólà nínú rẹ̀ ẹ̀rù máa ń bà wọ́n wọ́n wò pé nìkan tó lágbára lélẹ̀ bọ́yá ó láwọn security ó láwọn tó kónú oko àmọ́ síbẹ̀ náà òyìn ọ̀dún wọn lọ́wọ́ ń gbà míì wàhálà ìwà ń pọ̀ débi pé gbogbo ògbà ń bí ọdún 5 sẹ́yìn ọdún 6 ọdún 7 ọdún 4 sẹ́yìn gbogbo àlà ń gbọ́ wàhálà lónìí ìgàngàn lọ́la ìgàngàn gbogbo ìwé ìròyìn lọ ìjọba wa gba igi méjì tíjọba ìsàlẹ̀ bá fẹ́ ṣe gọ́vnà Ṣèyí Mákindé tó bá pàṣẹ fún kọmíṣánná pólíìsì ẹ lọ gbà àwọn èèyàn lẹ̀ ní gàngàn tí IG tó jẹ́ fúlàní bá sọ fún wọn pé wá dáńbàtú àbí kí ló kọ rẹ kí lọ́kàn pẹ̀lú ọ̀rọ̀ gàngàn jókòó yóò jókòó ni wàhálà yìí bá pọ̀ bàbá yìí ní àwọn tí ń gbèrò pé ilé àwọn tí ń bẹ ń bàdàn ẹ bá àwọn wo ló ń lo room and parlour àwọn ọmọ ló wà ń bẹ ẹ bá tún bẹ̀ ṣe mo ti fẹ́ máa bọ̀ ìní gbogbo àwọn àgbẹ̀ parapọ̀ àtàwọn lọ́balọ́ba ní wọ́n bá ránṣẹ́ sí Sunday Ìgbòho Ìgbòho gbà wá o Ìgbòho gbà wá Ìgbòho gbà wá o Ìgbòho gbà wá ṣé abiyamọ èsì gbọ́ ẹkún ọmọ rẹ̀ kọ́mọ ta ti wèrè torí bí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ọmọ pilẹ̀ ìgbà táyìn bá rò pọ̀rọ̀ ti tán gẹ́gẹ́ bí àwa ìròyìn ìní máa di ìtàn ó ń jẹ́ ròyìn nígbà tí ń ṣẹlẹ̀ ó ti wá di ìtàn ní ìsìn ó ti kọjá ilà àwọn àgbẹ̀ ní ẹ bá ké gbàjarè àtàwọn lọ́balọ́ba ilẹ̀ Ìbàràpá pàápàá nílùú Gàngàn wàá gbà wá o àkọ́kọ́ ẹni tí ń dààmú wa àwọn èèyàn méjì ni Sàálíù Sẹ́ríkì Fúlàní àti Ìskílù Wàkílù
àwọn méjèèjì ni. Akọ̀wé àgbẹ̀ mo ṣèwádìí mi dáadáa bàbá tẹ bá rí i pé mo ti lo fídíò tọ́lọ́mbá ní kí n tún rí i lónìí mo ti lo fídíò bàbá wa akọ̀wé àgbẹ̀ yẹn rí dáadáa mo ti lò ó tọ́lọ́mbá tó ní kí n rí i lónìí nítòsí tí n bá rí i á tó wà á lò. Akọ̀wé àgbẹ̀ bàbá yìí Jehovah Witness ni àwọn ajẹ́rìí Jehovah ni. Ibi tí mo ṣèwádìí bàbá akọ̀wé àgbẹ̀ yìí dé àwọn tó súnmọ́ aṣọ kan ní máa ń wọ̀ níbi tí ò wálé ayé mọ́yàdé tó bá wá kí ọ àbọ̀ lọ kí ni bàbá ọwọ́ ara mínírà méjì ilẹ̀ fún wọn ní kò ní í mú ọmọ ìbọn ṣé mo tí ì lé mẹ́yọ kan tó fi ń ra méjì débi mẹ́rin ẹ tó bá tiẹ̀ wá ara mẹ́rin fún yóò dìde yóò máa lọ ni. Níbi táwọn èèyàn mọ bàbá yìí dé bàbá yìí lọ́wọ́ jẹ́ akọ̀wé àwọn àgbẹ̀ ní Gàngàn àti ní ìbẹ̀lẹ̀ Ìbàràpá òun lọ́wọ́ ń dìde tí wọ́n ń jà fitafita. Sàálíù wá pè Sẹ́ríkì Fúlàní wá a rí i pé wọ́n lágídí àwọn yòókù rẹ̀ àwọn tí àwa ti fún ní màálù àwa ti fún ẹlòmíín màálù 3 màálù 4 tí ìwọ bá fẹ́ agbo àwọn oníkàwé èèyàn dá màálù fún ọ. Sàálíù nù o gbogbo aláwo interview yẹn tákọ̀wé àgbẹ̀ sọ wọ́n ní tí Sàálíù Sẹ́ríkì bá nílò ẹ̀jẹ̀ èèyàn yóò sì ní wọ́n lọ kó àwọn èèyàn wá yóò pa wọ́n àwọn Fúlàní tí ọba wá tẹ́ bá dẹran wá yóò pa wọ́n yóò tún gba màálù wọn àwọn èèyàn wà mọ́ ní àwọn dẹran lọ́lẹ̀ Yorùbá wọ́n ti pa àwọn èèyàn wọn láì ní mọ̀pára wọn náà ni yóò pa wọ́n yóò sì gba ẹ̀jẹ̀ wọn ọlọ́run tó fi ń ṣe tẹ́yìn máa pariwo ní Fúlàní ṣoògùn tó Fúlàní mọ̀ dira mọ̀ tanra rẹ jẹ́ Fúlàní ọmọ fi àlùkùránì tọ̀ Fúlàní wo ló nígbàgbọ́ nú àlùkùránì ọ̀ ń tanra rẹ Fúlàní jẹ́ bí èèyàn ṣé Ádámù ní pé ìran bú nìran Fúlàní pé díẹ̀ báyìí lọ́jọ́ ìran rénú wọn ìbí náà làwa náà sì rí ilẹ̀ Yorùbá ẹ tọ́ka sí dáadáa kẹtẹ́ rínú wọn eléyìí ni wọ́n ń ṣe. Tí akọ̀wé àgbẹ̀ yarí ó lọ sí ọkọ̀ lẹ́tà sí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ọkọ̀ lẹ́tà sí DSS ọkọ̀ lẹ́tà sí rédíò Nàìjíríà NTA ọkọ̀ sí BCOS ọkọ̀ sí Commissioner of Police síbẹ̀ náà kọ́ kò ṣe sóréré ọkọ̀ sí Tribune lọ àwọn àgbẹ̀ wọn kóra wọn jọ́nu họ́ọ̀lù tí bàbá yìí bá sọ̀rọ̀ kan pẹ̀lú ẹ̀rí kan ni tó bá sọ̀rọ̀ kan pẹ̀lú ẹ̀rí kan ni tó bá sọ̀rọ̀ kan pẹ̀lú ẹ̀rí kan ni lórí tí kí lorúkọ ẹ̀ Sẹ́ríkì Sàálíù ṣe wọ́n wà lórí ẹ̀ tí Skilu Wakilu náà bẹ́ẹ̀ ọwọ́ alágbára wọ́n dẹ̀rù jẹ̀jẹ̀ wọn kálukú ti ń digbá wọ́n ti ń di àgbà wọ́n wá àwọn èèyàn wá wòye pé ẹ̀ wá alọ́mọ kan Sunday ló kọ rẹ̀ láwọn lọ́balọ́ba nú àtàwọn èèkàn alọ́mọ kan Sunday pàápàá ń gbà wọ́n wá pa Dr. Fatai ọ̀rọ̀ wá pín méjì àwọn èèyàn gbà páwọn Yorùbá ló pa Dr. Fatai tó wá láti Germany àwọn kan gbà yí pé ọlọ́wọ́ òṣèlú nú àwọn kan gbà pé ọ̀rọ̀ Fúlàní ni ìyàwó ẹni tí wọ́n pa ó ní Yorùbá ni rìpọ́ọ̀tì wọn fún gómìnà wa nípínlẹ̀ Ọ̀yọ́ pọ́rọ̀ òṣèlú pé Yorùbá ni a máa rí bẹ́ẹ̀ tí ò sì tún ní rí bẹ́ẹ̀ kí ló fà ní wípé tí nǹkan kan bá ń ṣẹlẹ̀ ńgbà kan a máa dúnràn mi tó ṣẹlẹ̀ mọ́ ẹni tá a bá jà ẹni afurasí ò tí ì dọ̀daràn àfi tá a bá mú àwọn tó dáràn tá a sì di pé lóòótọ́ ni èmi ò jiyàn pé Yorùbá ọ̀daràn ń bẹ́nu àwọn èèyàn wa ẹ wo orú tó ṣẹlẹ̀ ní Ìṣẹ̀yìn tá a pariwo lọ́dún tó lọ wọ́n pọ̀ nú àwọn èèyàn tiwa náà dáadáa. ọ̀rọ̀ yìí wá lé àwọn àgbẹ̀ wọn ò léwó kó kò sí nǹkan èrè nígbà àgbẹ̀ bá dáko tẹ́wọ̀n pé àárí bíi 5 million naira agídí ni wọ́n fi rí 50,000 màálù jẹ oko ẹnìkan nígbà tí ó kọ́kọ́ jẹ ẹ̀gẹ́ lóko
Fúlàní tí wọ́n rí tí wọ́n mú wọ́n tọpa ẹsẹ̀ rẹ̀ lọ ó ní kì í ṣe òun wọ́n sì ṣe fídíò pé ìjọ tí ẹ bá káwọ́ tó bá ṣe pé òun ni tí màálù òun bá jókòó àti tí wọ́n ti jẹ tẹ́lẹ̀ òun ọ̀sánwó rẹ̀ ẹ má dé o kò tọ́jọ́ kò tóṣù kí ní ọkà bàbà wọ́n ti kéré rẹ̀ wọ́n kó jọ àwọn ọwọ́ àdá màálù rẹ̀ lọ́kùn wọn lọ jẹ́ ọmọ mọ̀ ní o kì í ṣe pé bóyá ó ṣèèṣì o ọmọ mọ̀ dá mọ̀ wọ́n dẹ̀ jẹ́ ṣùgbọ́n nígbà tí wọ́n bá da màálù kúrò ibi tó káwọn màálù sí ẹ̀ pé ọkà bàbà ọlọ́run wá ṣe wọ́n ya ìgbé ọkà bàbà dáadáa wọ́n wá mú lọ ìlú péjú àwọn ọlọ́pàá gbogbo wọn náà lọ dá sí i ìwọ àgbẹ̀ èló lowó nǹkan oko rẹ 2 million naira lélo ni Fúlàní san nínú 2 million naira 70,000 50,000 gan ló lóun ó san ó tó san 70,000 gbogbo eléyìí wá ń ba àwọn àgbẹ̀ nínú jẹ́ nǹkan tí ó ìdíyelé rẹ̀ òṣùwọ̀n rẹ̀ tó jẹ́ mílíọ̀nù 2 70,000 naira sẹ́ni bó jìnnà síra wọn kò tiẹ̀ san 1 million naira gbogbo àwọn àgbẹ̀ ń sá kù ní Ìgàngán nígbà náà tí àwọn àgbààgbà ìlú àtàwọn ọba fi wá ránṣẹ́ pé Sunday Ìgbòho owó bàbá Dami Ìgbòho sà tó sì jẹ́ pé wọn tá a bá gbàgbé ńgbà náà nígbà tọ́rọ̀ le tẹ́ pé tí Sunday Ìgbòho fi pé ta pé òun ọ̀ lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sẹ́rí a máa ń ṣe àṣìṣe ọ̀tọ̀ lógún ọ̀tọ̀ ni pé ká fẹ́ lọ fún èèyàn ní kìlọ̀ kájé gbogbo ayé ó mọ̀ láti lè fi ọkàn àwọn àgbẹ̀ náà lọ́kàn balẹ̀ yí pé tó yóò àwọn ẹni kò yẹ ká parí nǹkan tí ìdógún tó bá dogun la ìrájẹkù oòrò Sunday Igboho fi pé ta pé tó wọ́n ti pè mí á sì lọ jẹ́ pé wọn gbogbo ọmọ Yorùbá láti lè jẹ́ kí mòórà gbogbo ilẹ̀ Yorùbá ó lọ òkè gbogbo ilẹ̀ Yorùbá gbogbo inú gbogbo wa làwọn Fúlàní ti gba kidnap lónìí kidnap lọ́la kidnap lónìí gbogbo àwọn tó bá mórí bọ̀ àtàwọn tá a bá san ransom Fúlàní náà ni kò sóni míì tí gbogbo ayé ń kọ Fúlàní náà ni nílẹ̀ Yorùbá a sì rínú àwọn ọba tó ní àwọn ọmọ tí a náà ń bẹ ń lú àwọn ìlú míì tó gbé wọn ń bẹ lẹ́wọ̀n ẹ bá ń bí sáwọn ọmọ tí wọ́n ń kidnap èèyàn tiwọn ni ṣé wọ́n ń pa àwọn èèyàn tiwọn ni ọ̀nà bòmí èlèyàn Sunday Igboho fi lọ́wọ́ lọ ẹ rí i pé nígbà yẹn gbára èmi ni mo kọ́kọ́ ṣe àtìlẹ́yìn fún Sunday Igboho tẹ bá rántí mo ṣe short video 18 minutes video nígbà yẹn tó go viral ìgbà yẹn mo gbọ́ èsì pé ọ̀rọ̀ wọn ni wọ́n pé kọ́ wọ́n declare èmi gan pé kí wọ́n wá gbé mi nígbà náà ẹ gbé mi tí ètò kí lọ́kàn mi mo tó kónú mọ́tò mo tó drive kí pé ààrẹ ń bẹ̀ ní Ìbàdàn àwa ò rebi kan torí pé ń bá wẹjú lẹ́rù ń bà òpìtàn lè mí òpìtàn àwa máa ná a sì mọ̀ jẹ́ tá a mọ̀ jẹ́rin wàláì gbogbo ẹnu mo fi sọ mo mọ ìtàn Ọlọ́run fi ìtàn mọ̀ mí mo sì rí àṣírí ìtàn gan pẹ̀lú so kí ni ọwọ́ bà mí lẹ́rù ṣé ẹrù àti sọ ìtàn tí mo mọ̀ tó ṣe pé mi gangan ní ìtàn lásìkò yìí lẹ́rù ẹnìkan bà mí ìjẹ́ ààrẹ ni ìjẹ́ gómìnà ni ìjẹ́ olórí ni ó wà lára àtàn ní àfẹ́ tí ó bá parẹ́ mọ́tàn tẹ́lẹ̀ ẹ̀fẹ́ gbọ́ tẹ́tí ni ó sì máa di aṣàtìlẹ́yìn ìgbà náà pé yóò lọ torí pé àwa mọ̀ a sì ń sọ bá a bá sọ̀tàn lẹ Yorùbá lọ kò sí tó kó bọ́ wa débi tá a dé lónìí Fúlàní ni kò sí tí ń da Nàìjíríà rú Fúlàní ni ẹ lọ wo àkọọ́lẹ̀ bí Nàìjíríà ṣe dàrú tẹ́ ẹ bá bọ́ ọkọ̀ Yorùbá bẹ́ẹ̀ mú jáde tẹ́ bá ń bẹ́ẹ̀ mú jáde tí ìtọ́ jẹ́ ẹ̀jẹ̀ Yorùbá tààràtààrà ẹ mú jáde àwọn bàbá wa ń jọ tí nǹkan bá fẹ́ dojúmọ́ wọn lọ́wọ́ ìtọ́kẹ̀ tí Yorùbá ó ṣe ni yọ́yà ṣe bí ọkùnrin ni pé èmi ìwà kó ìtìjú bá ràn mí yóò ṣe bí ọkùnrin ni orí àgbàre ọ̀sẹ̀ dojú àgbàre lọ pé ẹ̀sìn tí ọba sí òun kọ́ máa so lẹ́yìn tó ń bá lọ tán ni Sunday Igboho lọ sí Ìgàngán ó sì lọ bá Sàálù Sẹ́ríkì gbogbo wa la rí wọ́n tún gbébọn jáde èmi ṣèwádìí dáadáa ìbọn tí wọ́n yìn
ọmọ ìlú gangan lọmọ tí wọ́n yìnbọn mọ́ nígbà tí Ìgbòho sàǹbá Sàálìú sọ̀rọ̀ lọ́wọ́ tó ń fún níwọ́nì pé òun fún lọ́jọ́ 7 kó fi ìlú yìí lẹ̀. Bẹ́ẹ̀ ni ìlú a máa fún yàn ìlú a máa dọ́jọ́ fún yàn ládùúgbò gan wa máa léèyàn ládùúgbò tẹ́ ẹ bá sọmọ ìlú bọ́ ọjọ́ mọ̀ ìlú gan àlẹ́ gbàgbé kọ́ bàálù wa jẹ́ wọ́n ṣe ń dìpọ́tì èèyàn. Àmọ́ tẹ́sán ni pé torí pé Nàìjíríà ráìtì gbé alẹ́ líìfù ibi tó bá wù yìí wèrè ní í ṣe wá nù alẹ́ gbé ibi tó bá wù wá ní kẹ́ ẹ wá gba gbogbo inú igbó wa ajẹ́pórí wa ti dàrú nù. Ló yìnbọn ṣùgbọ́n ọba ọmọ ńlá kọ ni kódà bàbá ọmọ tí ń yìnbọn mọ́ ọya bàbá ẹ̀ lẹ́nu pé níbo ló ti rìnà kó mọ̀ gbọ́gbà tí Sunday Igboho ti sọ pé Yorùbá ẹ dira tó ti fi pé tapẹ́yìn ọmọ Yorùbá ẹ lọ dira yín ló kálukú tẹ́ bá dé Ìgàngán lónìí àwọn oògùn tí wọ́n ń sà lóòjọ́ tí ń jẹ́ lóòjọ́ ń bẹ́ńbẹ́ ó ń kálukú ti dira wọ́n sì lọ Sunday Igboho lọ ìlú lé Sàálìú kúrò ṣùgbọ́n sí ìyàlẹ́nu gbogbo ẹ̀sùn Nigeria Tribune gbé gbogbo pépà gbé gbogbo ẹ̀sùn tí wọ́n fi kan Sàálìú Sẹ́ríkì Fúlàní Ìgàngán tẹ́lẹ̀ Nigeria Police DSS ẹnìkan àti state ni o àti federal ni o ẹnìkan kò pépé wá ó ti ẹ̀ jẹ́rọ́ ni ọjọ́ òótọ́ ni ẹ parákùnrin yìí wá ẹ̀yin ará Ìgàngán gbogbo ẹ̀rí tẹ́ ẹ kó wá gbogbo tí Tribune gbé Tribune TV ẹnìkan kan sọ̀rọ̀ lé ẹ̀ǹdẹ́ tó dábàá tẹ́ ẹ bá ti gbàgbé ààrẹ òpìtàn mọ̀ ọ́n yín létí ẹnìkan kan sọ̀rọ̀ lé. Sunday Igboho wá lọ nígbà tó lọ tán eléyìí jẹ́ kí mòórà gbogbo àwọn èèyàn àtàgbẹ̀ àtọdẹ Ìbàràpá gbogbo Ìbàràpá méjèèjì kó dìde wọ́n ní adúpẹ́ Sàálìú ti lọ ìkẹ́ wá bẹ́ẹ̀nú igbó wọ́n ní arére nínú igbó tí Yorùbá kankan ò lè débẹ̀ bíi 5 kìlómítà sí 5 kìlómítà kìíní 10 kìlómítà síbẹ̀ wọn ò bí Yorùbá kẹdá kó rìn gbèrègbèrè ńbẹ̀ wọ́n ti gba gbogbo inú igbó wọ́n ti nílùú ńbẹ̀ táwa lọ lórí wọn ńbẹ̀ wọ́n ní Iskilu Wàkílù ni Iskilu Wàkílù tí àbá tí rẹ́yìn Iskilu Wàkílù agbada ògbóná ni àgbàdo ọ̀tá Sunday Igboho ti lọ ìgbàun àwa ń pe ẹnìkan ní Comrade Rotimi Olúmọ OPC ni ó ní coordinator OPC ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà náà lábẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adams òun gbéra ó lọ pẹ̀lú àṣẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ máa wo sẹ́yìn ó ní wípé ó lọ wọn ò rí Iskilu Wàkílù mú wọ́n rọmọ ẹ̀ mú nígbà ó mú ọmọ ẹ̀ ó dẹ̀ ń sọ nínú mọ́tò pétò àṣẹ tí Ààrẹ Ọ̀nà Kakanfò pa àwọn ti tẹ̀lé wọ́n lọ mú Iskilu wọ́n rọmọ Iskilu Wàkílù mú gbàlárí inú mọ́tò Helios báyìí tí wọ́n gbé sí gbàlárí wọ́n dọ̀ lọ fà láwọn ọlọ́pàá lọ́wọ́ àmọ́ kò tí ì táwọn OPC Gani Adams lọ́rùn pé a ṣàṣeyọrí Sunday Igboho ti ṣèkan àwa náà gbọ́dọ̀ ṣèkan yanjú Ọlọ́run sì fún wọn ṣe. no normally kò sí tó burú competition máa ń jẹ́ kọjọ́ ọ̀tá pé Sunday Igboho tí ọ̀dẹ́gbẹ́lẹ̀ tó ṣe pé òun nìkan sọ àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ àtàwọn olólùfẹ́ rẹ̀ ìtọ́wá burú tán nínú igbó ló ń gbé tí ṣe ń pa kúkúrú ní pa gúngùn ẹni tẹ́nìkan ò rí àlìjànú ni Iskilu Wàkílù gbogbo wa wá ń fojú ọ̀nà pé ìjọ ni wọ́n bá wa mú Iskilu Wàkílù wọ́n bá mú lóòótọ́ lábàdí pé bàbá àgbàlagbà ni ṣùgbọ́n ìyẹn jẹ́ àgbàlagbà àkọ́sọ́ di pé kì í ṣẹni ibú ìwà téèyàn bá ń hù ní kékeré ilé yẹn ń dàgbà lé lórí ìtẹ̀yàn bá sì dàgbà lé lórí ni kú ń ká mọ́ èèyàn lọ́wọ́
ìtìkú bá sì ká máa yàn lọ́wọ́ ni kú ń pààyàn lé lórí ìta bá kú lé lórí ládìde sì ṣèṣirò lé lórí lọ́jọ́ àjíǹde. wọ́n mú Iskilu Wakilu wọ́n fà láwọn ọlọ́pàá lọ́wọ́. nígbà wọ́n fà láwọn ọlọ́pàá lọ́wọ́ a rí wípé àwọn ọlọ́pàá tó mú àwọn OPC tó lọ mú Iskilu Wakilu ìkan ti ṣe wá oṣù mẹ́ta làwọn OPC bá Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò Gani àìforíjìmí Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adams oṣù mẹ́ta ni wọ́n lò ní àtìmọ́lé kílẹ̀ ẹjọ́ tó dá wọn lẹ̀ lábẹ́ onídàájọ́ Justice Moshood Abbas kílẹ̀ ẹjọ́ tó dá wọn lẹ̀ ńgbà náà. láti gbà Iskilu Wakilu tẹ́ fà lọ́lọ́pàá lọ́wọ́ ẹ mú ìwé ìròyìn ẹ mú àṣẹ wá tẹ́ bá gbé lọ ilé ẹjọ́ báyìí ó pé tó ibi tá a bẹ́jọ́ rẹ̀ dé ní ìyìn tá a gbọ́ ni pé wọ́n gbé lọ sí ọgbà ẹ̀wọ̀n Abolongo ní Ọ̀yọ́ ìyìn tá a gbọ́ ni pé wọ́n lọ fọ́gbà ẹ̀wọ̀n wọ́n pàwé èèyàn bẹ́ẹ̀ ó sì lọ bẹ́ẹ̀ àtàwọn Fúlàní tí wọ́n dálẹ̀ rẹpẹtẹ gbogbo lísì ẹ̀kú ń bẹ ìjọba kú gbé jáde bàwá náà rí adẹ̀rí tí wọ́n kọ́ lẹ́kọ̀ọ̀kan Iskilu Wakilu wọn ò fi lísì ẹ̀ sí. ṣé Ìbàdàn ló wà ní Lágòdì àbọ̀yọ́ àmọ́ kankan pa Iskilu Wakilu mọ́ ó sì ṣe wẹ́m ìfẹ́ ká máa dé o torí wípé àwọ̀ ọmọ wí torí bá àbá lè wí lónìí ó lè má ṣe sọ ní tomorrow ìláàfin máa wí. Sunday Igboho ṣe àṣeyọrí Comrade Rotimi Olúmọ tó jẹ́ coordinator OPC nígbà náà ó ṣe àṣeyọrí lábẹ́ àṣẹ Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n jọ wà. Comrade Rotimi Olúmọ ti bọ́ sí OPC new era báyìí ṣùgbọ́n èyún kọ́ la fẹ́ lò kò sí gbogbo nǹkan o kò sọ pé bóyá ilẹ̀ Yorùbá ẹ̀ ń bá nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá tọkàntọkàn èyí á máa jà kéèyàn parí ẹ̀ o Akíntọ́lá àtàwólọ́wọ̀ náà jà àìmọye àwọn èèyàn sọ̀rọ̀ òṣèlú òní gbogbo alátẹ̀ láwọn olóṣèlú wa lónìí tí wọ́n bára wọn jà nígbà tí wọ́n bá fi tó bí ọjọ́ mélòó kan ní ìsìn ẹ̀ tó ti rí tí wọ́n tó ń bára wọn ṣe so àṣẹ̀ṣẹ̀ máa rí irú ẹ̀ tó gbé wọ́n bára wọn jà tó bá tún yá wọ́n ó tún bára wọn ṣe. now a gbọ́ nǹkan kan nípa Iskilu Wakilu. ẹ wá já padà sọ́dọ̀ Sẹ́ríkì Sàlíù nígbà tí ó sá kúrò nìbàdàn ìlú Ìlọrin ló sá lọ nípínlẹ̀ Kwara kí ló fà á ẹni tó jẹ́ ẹ̀míà àwọn nílọrin Fúlàní ni ẹni tó jẹ́ ẹ̀míà àwọn nílọrin wọ́n fààyè gbà á state tó local government 16 local government ni wọ́n ní nípínlẹ̀ Kwara 12 ló jẹ́ ti Yorùbá tí ò ní pé à ń jẹ atare. kí ni Sàlíù dépínlẹ̀ Kwara sí ní Alágbàdo gbogbo ẹ̀ ní Kúńbẹ àwa kó pamọ́ lálágbàdo wọ́n kidnap èèyàn wọ́n pààyàn bẹ́ẹ̀ àwọn Fúlàní bá ń sọṣẹ́ dòní. ẹ rí i pé ńgbà tí ọ̀rọ̀ wàhálà dé lọ́dún tó lọ láàrin ìyá Ọlọ́sùn àti àfọ Òkútagídí táwọn oníṣẹ̀ṣe ń lérí àwọn bàbá tàwọn náà ní nǹkan táwọn àáfàá náà ń lérí àwọn bàbá àwọn ní nǹkan. ìyá wa tó jẹ́ kọmíṣánná pólíìsì ńgbà náà sọ̀rọ̀ yìí pé gbogbo yín lẹ̀ ń lérí pé àwọn bàbá yín ní nǹkan ẹ wá lè lo àwọn nǹkan bàbá yín àwọn tó ń kìnnáàpù èèyàn kẹ́ ẹ ràn wá lọ́wọ́. dọ̀lẹ́ ẹsẹ̀ ìtẹ́ẹ̀mọ̀ gbọ́ táwọn fi proud nílọrin ní Emirates ò gbégbésẹ̀ lórí bó o ni wọ́n ó ṣe kojú àwọn kidnapper àgbọ̀ nínú prógámù wọn àfi kájọ máa jánu ráì àtòníṣẹ̀ṣe ìpínlẹ̀ Kwara o àtàláàfà ìpínlẹ̀ Kwara o kákàn máa jánu ráì ó ń bẹ nínú ọ̀rọ̀ ẹ̀rí gbé bíi wákàtí 3 ìní ètò tí wọ́n gbé láìfù ńgbà yẹn tí àwa commissioner police ìgbà yẹn dẹ̀ gbìyànjú púpọ̀. Sàlíù ń bẹ nípínlẹ̀ Kwara tí sì ń ṣọṣẹ́ lọ́wọ́ báyìí tí ń dá kékelú tẹ bá rántí ẹ̀rí pé àwọn ìlú kan nípínlẹ̀ Kwara wọ́n gbébọn lẹ̀ ni wọ́n ní wọ́n máa dá kọjá àwọn tó bá já lábọ̀dé. ẹ já padà sí ìpínlẹ̀ Ọ̀yọ́
bàbá ṣe ń lọ àmọ́ padà ìpínlẹ̀ Ọ̀yọ́ tá a ṣe ń padà sí ilẹ̀ Ìbàràpá náà ni ìlú Ìgàngàn. Wọ́n lé Sẹ́ríkì Sàlíù kúrò pẹ̀lú àtìlẹ́yìn Sunday Ìgbòho. Wọ́n mú Iskilu Wàkílù tí gbogbo ọlọ́pàá àwọn sọ́jà láwọn ò lè lọ bá inú igbó pẹ̀lú àtìlẹ́yìn Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adams tí comrade Rotimi Olúmọ léwájú lọ. Tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ ń gbà yẹn ní tẹ̀mí báyìí lèmi ọ̀sùn ìjọ tí wọ́n mú ọmọ Iskilu Wàkílù inú igbó bí wọ́n ṣe ń lọ nígbà wọ́n gbé sẹ́gbẹ̀ẹ́ lọ wo fídíò gbà nígbà wọ́n kọ́ mọ́mọ́ rẹ̀ comrade Rotimi Olúmọ níbẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ńgbà náà, ṣùgbọ́n ńgbà náà kò dáṣẹ ara rẹ̀ pa. Ààrẹ Ọ̀nà Kakanfò ló pàṣẹ fún un gẹ́gẹ́ bí coordinator ìpínlẹ̀ Ọ̀yọ́ tó sì gbéra láti Ìbàdàn tó lọ. Irú ẹ̀ náà ló ṣẹlẹ̀ ní Kìsì nígbà tí Ààrẹ Ọ̀nà Kakanfò kọ́kọ́ pariwo ńgbà yẹn. Àwa ti balance ẹ̀ báwọn torí ń ṣe lẹ́lẹ́ sọ pé 1 million kì í pẹ́ yé kan jùlọ sí lẹ́nu ẹlẹ́ni 1 million tó ní Sunday Ìgbòho fún tó fi ń ṣètò yìí 1 million ló fún ọmọ odidi rẹ̀ ọmọ ojú ọ̀rọ̀ lárí bíi tiẹ̀ ló pè mí 1 million Sunday Ìgbòho fún ìyìn sì sọ̀kánjú àti ìyìn ní ẹni làákàyè mọ́ gbọ́rọ̀ lọ́jàre. Wọ́n lé àwọn kànáńjẹ́gbọ̀n méjèèjì kúrò ní Ìgàngàn. Àwọn àgbẹ̀ tó ti wá fẹ́ mọ́ lọ tẹ́ ti digbádìgbọ̀n wọ́n dúró, ṣùgbọ́n lọ́sẹ̀ kan òru kan àwọn Fúlàní padà wá, wọ́n kọlu Ìgàngàn, wọ́n sun ààfin kábíyèsí níná. Èmi dẹ̀ ń pariwo ńgbà náà pé ẹ̀yin ará Ìgàngàn ẹ má sùn, Fúlàní àwa mọ̀ òpin tẹ̀lé mi tẹ́ ẹ̀ bá tí ì sọkọ fún wọn àìrájẹkù orò ìní ọjọ́ rẹ̀ wọ́n mọ̀ ń pariwo ńgbà náà àìrájẹkù orò mọ̀ mọ àwọn èèyàn yìí wọ́n wọ̀lú lóru wọ́n pa àwọn èèyàn tí wọ́n lé ní 60 nílùú Ìgàngàn káwọn èèyàn tó jí lóru káwọn èèyàn náà tó ta mọ́ra. Wọ́n dẹ̀ ń ṣe ìnáwó lọ́wọ́, kódà lára àwọn tí wọ́n rán wá wọ́n wá gba oúnjẹ gbogbo abọ́ tí wọ́n kó níbi tí wọ́n ti ṣènáwó tẹ́ ẹ̀gbẹ́ nígbà wọ́n láwọn tó wá gan láwọn ọmọ pẹ̀lú tó tóbi tó bá ní Ìgàngàn. Now nígbà ẹ́ẹ̀dì pé gómìnà wa àwọn ti sọ pé kí Ìgbòho ọmọ lọ torí rìpọ́ọ̀tì wọn fún gómìnà wa ń gbà náà Ẹnjìnìà Olúṣèyí Mákindé ni pé ọ̀rọ̀ òṣèlú ni ìyí tí ń ṣe àwọn àgbẹ̀ lóko ọkọjá bẹ́ẹ̀ ẹni pé lẹ́yìn ìgbà tí Sunday Ìgbòho lọ tán táwọn èèyàn tí ó ṣe kínní àwọn aráàlú fárígá pé ṣé gómìnà wọ ọmọ tí ń ṣe wá ń bì àní mẹ́wàá ń ṣe wá gómìnà dẹ̀ lọ àtìgbà lèmi ti kan sára sí Ṣèyí Mákindé ó dẹ̀ lo ọjọ́ 2 gbáko tó fi sùn bẹ̀ tó káwọn èèyàn lọ ó káwọn ẹ̀ṣọ́ lọ gba làwọn náà wá mọ̀ lọ́rùn ó sì bá àwọn èèyàn sọ̀rọ̀ ó sì pàdé pẹ̀lú àwọn èèyàn. Èmi sì tó ń pariwo ńgbà náà àwọn tẹ́ ń wí ọ̀tá ọ̀rọ̀ pẹ̀lẹ́rìí ni ó kúre gbé làwọn Fúlàní bá lọ náà fi wá lọ sọ sẹ́tì pa àwọn yẹn lọ rẹpẹtẹ. Gómìnà wá padà lọ nígbà ẹnu mi wá ń rọ̀rọ̀ mo wá ń tú bí ejò ẹnu mi wá ń rọ̀rọ̀ ṣùgbọ́n síbẹ̀ náà gómìnà wá lọ gómìnà wá sọ ọ̀rọ̀ kan tó ya gbogbo ọmọ Yorùbá lẹ́nu. Kò sí aṣíwájú kan lásìkò yìí lè sọ lánàá tó lè sọ ọdún tí gómìnà Ṣèyí Mákindé sọ èmi ni mo jẹ̀bi torí pọ́tọ̀ lójú tí wọ́n fi ń wò. Ẹnjìnìà Olúṣèyí Mákindé ò di ẹ̀bi sí orí ẹnì kankan because ó ní chief security wọ́n pàwọn èèyàn ní Ìgàngàn ṣe àwọn máa kí gómìnà pé yóò dáa fún yín o lálùbáríkà gómìnà gbọ́ ọ̀rọ̀ ni ìyí tí ikú gbọ́ sí etí rẹ̀ fi di because ó ní chief security olórí wa ìwọ la dìbò fún pé àwa gọ̀ ìwọ gbọ́n ìwọ máa darí wa so ìwọ táwa náà wá máa darí wa láwa rí wípé wọ́n ń pa wá lójú rẹ̀ kí láwa á pè ọ́. Gómìnà dẹ̀ lọ ọ̀rẹ́ndà public apology fídíò yẹn ń bẹ dọ̀la èmi ni mo jẹ̀bi
lẹ́yìn ìgbà náà ó ti yé yín ń sì lo fídíò Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu báwọn ará Gàngán náà ṣe kó sínú gbónú wọ́n bá gbé kinní dání wọn ò mú bọ̀ dání o wọn ò mọ́fà dání o wọ́n kàn gbé kòkò àgbo ni wọ́n bá sì omi lásán omi ẹ̀rọ tap water àmọ́ tí ò rí wọ́n kàn mú pure water sásẹ̀tì kan omi ketable water kódà ẹlòmíì ń ro kíní Coca-Cola sí wọ́n kàn gbé wọ́n bá mú gbálẹ̀ ẹni bá lálejò ó lọ ẹkì sasara bàgbó wọ́n bá yàn báyìí ẹ ń bá lálejò ó lọ nígbà tá a fi rí ọgbà wọn tọ́sẹ̀ méjì kí wọ́n tó sọ̀rọ̀ ilé wọn tán ní gbogbo wa bá ń gbọ́ wọ́n ń sọ̀rọ̀ ní Gàngán o wọ́n ń sọ̀rọ̀ ní Gàngán o níjọ́ tí wọ́n lọ kọlu Ìgàngán nẹ́tíwọ̀kì ò ṣiṣẹ́ ńjọ́ náà abẹ́ ti gbàgbé pé nẹ́tíwọ̀kì ò ṣiṣẹ́ bóun ló sì jẹ́ pé nẹ́tíwọ̀kì ò ṣiṣẹ́ ńjọ́ tí wọ́n lọ kọlu Ìgàngán ó mà ṣe ìka ṣe wálẹ̀ Yorùbá táwọn Fúlàní lọ kọlu Ìgàngán lóru wọ́n bá flush wọn out ẹ̀fún gbogbo àyẹn náà ló fa Àmọ̀tẹ́kùn ní Àmọ̀tẹ́kùn dé kò bá sí Fúlàní kankan láwọn ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ Ìbàràpá mọ́ wọ́n ń bẹ ní Igbó Ọrà àti Èrúwà o tẹ́ ẹ wọ ìjọba ìbílẹ̀ Ìdó ó ń bẹ̀ tó tẹ́ bá ti láti Ìdó dé Odò Ògùn ní ààlà ilẹ̀ Ìbàràpá Odò Ògùn kéèyàn tó wọ Èrúwà ní ààlà láti Ìdó Fúlàní pọ̀ Èrúwà wọ́n pọ̀ Igbó Ọrà wọ́n pọ̀ ṣùgbọ́n Ìgàngán mọ́ lọ pìtẹ́ndì lásán o kọ́ọ̀kan lọ ṣe bíi fún lásán ọmọ ìyá mi èmi ọmọ tí ó ṣẹlẹ̀ torí èmi èkú rìn kí jẹ́jẹ́ mi mo jókòó ìní wọ́n fi flush wọn out lọ́wọ́ á di pé àwọn àgbẹ̀ ń lo oko bàbá tí mo wá fi ọ̀rọ̀ wérò pẹ̀lú ẹ̀ lánàá bàbá yìí ní wípé àwọn àgbẹ̀ àwọn ń wá àwọn ọmọ ibi táwọn ó ti rí ni ìmútálẹ̀ ń wá ta ló ń tàn wọ́n láwọn ń wá Sunday Igboho ni èmi náà rí wọ́n láwọn ń wá àwọn fẹ́ẹ́ fi ẹ̀mí ìmoore hàn mo ní kí ló dé mo ń gbọ́ ilé mi ìmọ̀ ń kọ́ lọ́wọ́ báyìí wo mọ́tò yìí tó ń wo iṣẹ́ àgbẹ̀ mo fi rà á kí Ìgbòho tó wá gbà wọ́n lẹ̀ kò sí àgbẹ̀ tó lè lóun rí èrè 1 million naira láàrin ìgbà tí Ìgbòho lọ tọ́lọ́ sì fún ṣe pẹ̀lú Comrade Rotimi Olúmọ tọ́lọ́ ń fún wọn ṣe àyípadà tó ti dé lọ́wọ́ di pé àṣàyè àwọn àgbẹ̀ yìí mọ̀ ti dá àṣàyè Sunday yìí mà ti dá àwọn ọmọ àgbẹ̀ wọ́n ń sọ òyìnbó bàbá ẹ̀ lòun láwọn ọmọ tó wà níléèwé pé ńgbà tóun tiẹ̀ fẹ́ fín oko gan àwọn ọmọ òun tó wà níléèwé ni wọ́n wá láti yunifásitì tí wọ́n wà tí wọ́n wá bá wọn fín oko ẹ̀yin náà wá wo àgbẹ̀ owó tí wọ́n fi ń fín oko pakopako ẹ wo dúró oko téèyàn ò ní téèyàn ń lo nǹkan pakopako 500,000 naira nígbà ọkàn wọn ti balẹ̀ wọn ò rérè 500,000 gan jẹ tẹ́lẹ̀ wọ́n wá ń lo pakopako 500,000 naira àwọn àgbẹ̀ wá ń rí 5 million 10 million wọ́n lẹ́nìkan ta iṣu ọkọ̀ méjì 10 million naira kì í ṣe tírélà ńlá o iṣu torí náà ẹ bá fẹ́ ṣiṣẹ́ àgbẹ̀ o Ìgbòho ti gbà wálẹ̀ nílẹ̀ àwọn ilẹ̀ Gàngán o iṣẹ́ àgbẹ̀ ti pé o ó ti pé o bàbá yìí ní táwọn ń wá Sunday Ìgbòho sínú pé àwọn àgbẹ̀ ní ilẹ̀ Ìgàngán àtọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ Ìbàràpá àwọn fẹ́ fi ẹ̀mí ìmoore hàn wọ́n lásìlẹ́yìn ìgbà yẹn iléeṣẹ́ kan dé wọ́n dá kan tí wọ́n máa ń pè wọ́n ní wọ́n bẹ èpo ẹ̀gẹ́ wọn ní bí wọ́n ṣe máa bẹ tó ṣe pé nígbà wọn bá bẹ wọ́n bẹ dáadáa pé wọ́n ń rà á wọ́n dá kan nǹkan tí wọ́n fi lọ́ máa ń ṣe wọ́n láwọn yẹn náà tún dé wọ́n ní kódà wọ́n ti fẹ́ dá iléeṣẹ́ rẹ̀ lẹ̀ ní ìsìn pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ irú àwọn iléeṣẹ́ bá wọn ò ní wá owó tó máa wọlé wọ́n máa ra ẹ̀gẹ́ o wọ́n ó sì máa ṣe gbogbo ẹ̀ ọkọ̀ ẹ̀gẹ́ tí ń lọ láàrin Ìbàràpá
tí ń gba ilẹ̀ Ìbàdàn kọjá yìí tí ń gba ọ̀nà kìí ṣe tó tún lọ ní Abẹ́òkúta o tírélà 19 lèmi máa ń rí lójoojúmọ́ nígbà mo fi ń ṣe ìwádìí ìlú farabalẹ̀ ṣe ìwádìí ni o ta ló sì gbọ̀gbà tó gbà wọ́n lẹ̀ Sunday Igboho ni nílẹ̀ Ìbàràpá ní táwọn àgbẹ̀ ilẹ̀ Ìbàràpá láwọn ń wá Sunday Igboho sínú ọkàn àwọn wá balẹ̀ àwọn lè lo oko kò sí wípé báwọn bá gbé àtùpà lọ́mọdé lọ́wọ́ lóko yọ́ lọ yọ́ bọ̀ kò sí nǹkan kan bẹ́ẹ̀ náà àwọn ọmọ ìlú àwọn fijilantí àwọn ẹ̀ṣọ́ wọn àwọn náà lù sí guide àwọn náà dúró gbagbagba ní kò sí wípé ní ìgbàkúgbà nígbà tí ìjọba ní ẹ fi wálé àmọ́ sọ́ọ̀lù fúnra wa ẹ mọ́ kó sójà kankan àfẹ́ sójà kankan àmọ́ sọ́ọ̀lù fúnra wa ẹ wàá dọ́gbọ́n kó àwọn sójà Fúlàní kan wá àwa láàmọ́ sọ́ọ̀lù wa ìjọba sì bá wọn gbà bẹ́ẹ̀ ọ̀dà o láti yọ ọdún yìí ìjẹ́ gbọ́ pé wọ́n para wọn ní gángan o wọ́n sára wọn ládàámọ́ o wọ́n ṣe kinní kan ṣàgbẹ́jọ́ mọ́ ẹ bá mi gbé fún ẹjọ́ ẹ bá mi gbé fún Sunday Igboho ẹ gbé fún ó yẹ ẹ gbé fún ẹ máa gbé fún Sunday Igboho ilẹ̀ Ìbàràpá nù eléèlé mùráì ni wọ́n fi pè nípínlẹ̀ Ògùn tí wọ́n ń pè káàkiri Ọlọ́run fún ní àṣeyọrí yẹn sí ẹ wá jáwò ilé ìwọ̀n wá wà nígbà tí wọ́n gbọ́ olóńgbò ti wá ta wọ́n ṣẹ̀ṣì mọ̀ pé Sunday Igboho ti lé fámìlì Buhari kúrò ní Ìgàngàn Iskilu Wakilu mọ̀lẹ́bí rẹ̀ ni àgbọ̀n kankan pa rẹ̀ wọ́n ju ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ilé ẹjọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ní wọ́n lọ já sí prison wọ́n wá gbé jáde àgbọ̀n kankan ìbá ṣe wípé stéètì ló ń control prison stéètì ló ń control ọlọ́pàá wọ́n sì wá bẹ̀ wèrè láàfin wo wèrè wọ́n sì lọ àsìgbọ́n kankan dọ́là Sàálù Sẹ́ríkì bẹ́ńbẹ́ tí ń yan káàkiri gbogbo ẹ̀sùn tó ń fi kàn án ọlọ́pàá ò pé kọ́ wá kọ sítímẹ́ǹtì rí èèwọ̀ now ẹ foríjì mí ni wọ́n wá wòye pé abẹ́lẹ̀ ṣe ń lọ rally wa ń jáde lórí ọ̀rọ̀ ó ṣe Yorùbá nation ọmọ wa ní rally wa ń lọ lóríṣiríṣi ẹ já wá wo gbogbo rally tí Sunday Igboho ṣe kò sẹ́nìkan tó rí tó sọ pé wọ́n pààyàn àbí wọ́n dà lúrú àfi tá a gbọ́ wọ́n lọ kọlù lé Sunday Igboho wọ́n pààyàn sínú ilé rẹ̀ wọ́n káwọn èèyàn rẹ̀ lọ gbogbo àwọn tí wọ́n kó lé rẹ̀ wọ́n àpàkó wọn lẹ̀ léyìí tó já mọ̀ yìí pé wọn ò lẹ́jọ́ jẹ́ lọ́nà àìtọ́ ẹ rí i pé gbogbo gómìnà South West South East and South South ni wọ́n bẹnu àbùkù lọ àwọn DSS tẹ́ lọ kọlù lé Sunday Igboho tí gbogbo àwọn gómìnà fi ṣe ìpàdé abá sí gbàgbégbà náà ni táwọn gómìnà ṣèpàdé lẹ́kọ̀ọ́ yìí pé ó ti di èèwọ̀ àwọn DSS fẹ́ lọ bìkan ẹja máa gbọ́ àwa ní chief security ṣùgbọ́n ẹran ìyá ni wá níjọ́ wọn lọ kọlù lé Sunday Igboho torí kò yọ tó sá jáde ọmọ wa ni aṣíwájú wa ni akọni wa ni nítorí yẹ ká ṣe ni ká fọ́n ta ká di gbogbo ọ̀nà pé a ní gbà gbogbo àwọn tẹ́ ẹ pa ẹ sanwó ẹ̀mí wọn àwọn tẹ́ ẹ kó ẹ̀kọ́ lẹ̀ ní tẹ́ ẹ fi lọ́kọ́ lé ilé Sunday Igboho gbàgbá yóò rí bá a mọ̀ ṣe ń wò bí ìdọ̀ndú rèé òde tá nǹkan gbà náà ni pé ọwọ́ àwọn èdè ìbèkú dà jáwá fílẹ̀ àwa rí bó ṣe lọ ó lọ sí Kútọ́nù ó fẹ́ rìnrìn àjò gbogbo bí wọ́n ṣe dà á bí wọ́n ṣe mú un tójú ẹ̀ rí ṣùgbọ́n sẹ́ni tọ́lọ́hún gbé dìde tẹ́ pé kó ṣubú bí ó ṣe wá ṣubú yóò ṣojú Ọlọ́run yìí pé Sunday Igboho ní màláìkà fún wa o ṣùgbọ́n Yorùbá téèyàn bá ń ṣe dáadáa Yorùbá máa gbóríyìn fún ẹni tó ṣe dáadáa yìí pé Sunday Igboho ní màláìkà fún wa o ìyìn sọ pé òun lọ́mọ jù láàrin wa ìyìn sì lóun lọ́dọ̀tí jù láàrin wa. now Ìgàngán ti wá bọ́ tèèmọ́ tèdè tápà gbogbo bẹ̀rù wọ́n ti bọ́ lọ́wọ́ àwọn Fúlàní béèyàn bá lọ ra lẹ́bẹ̀ àbọ̀ bá lọ mú lẹ́bẹ̀ tí bá ń ṣe sí ọ̀gbìn èrè lọ́lọ́jà ń jẹ ni wọn ò bí bẹ́ẹ̀kú gán kọjá àfi kẹ́kọ̀ọ́ ṣàlàyé rẹ̀ pé dákun ìníwó lórí èmi èsè màálù lẹ́kùn òfin ní bá lọ eku
àwọn àgbẹ̀ tí ń bẹ ń bẹ tó jẹ́ Yorùbá náà ń sin màálù ń bẹ báyìí ṣùgbọ́n kálukú ní ọgbà fún tí wọ́n bá sì fẹ́ da màálù wọn lọ wọ́n da màálù wọn ní oko wọ́n ó tún dá padà ń rọ̀lẹ́ igbó ni wọ́n ó jẹ wọ́n àwa gbọ́ pé nìkan fi màálù jókòó ẹni nígbà wọ́n tiẹ̀ dára wọn mọ̀ irọ́ láti fi màálù jókòó mi ọ̀sẹ̀wó rẹ̀ adára wọn mọ̀ nígbà bá sì kóra wa dé tọ ọlọ́pàá bá wa dá sí i nígbà tó bá ṣe pé Yorùbá àti Fúlàní èèwọ̀ nígbà bá tó dọ̀là lẹ́yìn máa gbọ́ bámúbámú là yó Fúlàní ọmọ yọ ọwọ́ à ń pọ̀ aṣàṣeyọrí ń bẹ àwọn ọlọ́pàá làwọn ò lè wọnú igbó àwọn sọ́jà ò lè wọnú igbó DSS ò lè wọnú igbó ṣùgbọ́n Ìgbòho Òòṣà àtàwọn ọmọ ẹ̀ṣọ́ ilẹ̀ Yorùbá wọnú igbó kí ló wá jẹ́ kí n lọ síbi ọ̀rọ̀ yìí ó jẹ́ nǹkan àǹbáni nínú jẹ́ ńlá tí a bá gbàgbé a rí i pé wọ́n pa àwọn ọba wa méjì ní ìpínlẹ̀ Èkìtì àwọn kábíyèsí wọ́n pa àwọn kábíyèsí wa méjì nípínlẹ̀ Èkìtì kìí ṣe ṣeréṣeré o wọ́n pa àwọn ọba wa méjì nípínlẹ̀ lọ́jọ́ kan náà ọba mẹ́ta ni bàbá wa kan Ọlọ́run kó wọn yọ wọ́n pa wọ́n àwọn wo náà ni wọ́n pa wọ́n Fúlàní ǹjẹ́ wọ́n rí wọn mú wọ́n rí wọn mú wọ́n tún lọ sípínlẹ̀ Kwara wọ́n pọba kan wọ́n lọ sípínlẹ̀ Kogi wọ́n pọba kan owó lọ́dún tó lọ owó labí tó wá láti Canada wọ́n pa wọ́n pòṣìṣẹ́ wọ́n tó pa lára àwọn tó gbówó lọ Ọlọ́run kó ẹnìkan yọ nígbà tá à ń ṣe tèkìtì lọ́wọ́ ní Ògbómọ̀ṣọ́ pásítọ̀ kan ó gbin susẹ́kù lélé rẹ̀ ní o tọ́lẹ̀ òkò mọ́ Fúlàní tó yẹ̀yìn padà tọ́lẹ̀ òkò mọ́ màálù tí Fúlàní sì gún lọ́bẹ látẹ̀yìn wọ́n pa irú ẹ̀ tó ṣẹlẹ̀ lẹ́kìtì náà wọ́n pa àyàbá náà lẹ́kìtì Fúlàní náà ni síbẹ̀ náà wọn ò torí ẹ̀ kú olùgbò wa ìbéèrè tá a wá ń béèrè ni wípé bóò ni Sunday Ìgbòho ṣe rí wọn lé ní gbogbo Gàngàn àti tèdè gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú nílẹ̀ ilẹ̀ Ìbàràpá àwọn ọba wa wọ́n pe ìpàdé asọ́ngbà ẹgbẹ́ mo ti ń pariwo ọ̀rọ̀ pàdé àdúpẹ́ wọn bá pè pàdé ṣùgbọ́n dọ̀la lórí ìpàdé wọn àti pé ẹ̀rí pé mo sì kìlọ̀ náà lórí ìpàdé tí wọ́n pè torí mi mọ Yorùbá mo sì mọ́lẹ̀ Yorùbá wọ́n pè pàdé wọ́n pè é. ṣùgbọ́n tí a bá gbàgbé Sunday Ìgbòho wálé ó wá sí mọ́dẹ̀ bẹ́mi náà ṣe gbẹ̀yìn ìyá mi Sunday Ìgbòho náà gbẹ̀yìn ìyá rẹ̀ ó sì wá sí ìyá rẹ̀ a rí pé ńgbà tó wálé pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ ni ó sì sí ìyá rẹ̀ tán ó padà àwọn tí wọ́n kówó ìlú jẹ tí wọ́n ba ìlú jẹ́ Buhari mọ̀ fún wọn ní amnesty àbí kílẹ̀ ń pè é ó dáríjì wọ́n Jonathan náà ṣerú ẹ̀ ṣùgbọ́n àwọn kan wá ń bayé jẹ́ ẹnìkan wá ní ẹ mọ́ bayé jẹ́ mọ́ àwa ní àfi ká ba tiẹ̀ jẹ́ ní Sunday Ìgbòho inú mi wá dùn èmi ti wá fi ọ̀rọ̀ yìí kọ́ bàbá wọ̀ ní ìrìsà àti gbogbo ẹ̀yin ọba lọ́rùn níjọ́ tí a pè pàdé tá a pè sí Ilé Ifẹ̀ láàfin Odùduwà orí screen ńlá ti wò ó tí wọ́n pe Sunday Ìgbòho wọlé pé òun náà fẹ́ bá wa sọ̀rọ̀ tó sì tó sọ̀rọ̀ akin Sunday yóò wá máa yà wá lẹ́nu pé Sunday Ìgbòho tó sọ̀rọ̀ tí gbogbo ọwọ́ kan wá ti balẹ̀ ìjọba Nàìjíríà ò tí ì gbẹ́sẹ̀ kúrò lórí òfin à ń wá tí wọ́n gbélé Sunday Ìgbòho lórí látàyè Buhari gbogbo àsùnwọ̀n ilé ìfowópamọ́ Sunday Ìgbòho wọn ì gbẹ́sẹ̀ kúrò ńbẹ̀ wọ́n gbẹ́sẹ̀ lé. àwa la sì ní bọ́wọ́ ni ọ̀bá tẹ̀ kú dà a gbọ́dọ̀ béèrè kú tọ́pa bàbá wa ọwọ́ wa ti wá bá
ìbọn odidi ìbọn lọ́wọ́ wa bàbá ẹ̀ ènìyàn ń jẹ wáyé. nífẹ̀ẹ́ ká gbọ́ fọ́ìsì eléyìí ṣẹlẹ̀ ní ìjẹta ní ìpínlẹ̀ Ògùn. ẹ máa gbọ́ o ọmọ Yorùbá. apadà ìyá ń gbé bẹ́ẹ̀ ń sọ lórí fóònù lẹ́gbọ̀n yẹn kò kílẹ̀ sí mi dáadáa lórí mi kọ́tẹ́ mi kọ́ sílẹ̀ ni pé kí ló gbogbo àwọn tó kù wọ́n ti rìlíìsì wọ́n ti wà ní ọ̀dọ̀ àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ lọ́dún ìgbẹ́yìn méjì kan ní ẹjọ́ ti rìlíìsì fún àwọn tó kù sí wà ní níbẹ̀ yẹn àwọn ọlọ́pàá yẹn kẹ̀ wọnú gbó yẹn lọ. mo jẹ́ ń gbé láti ilẹ̀. kí máa sọ lánàá after 5 náà dá wa dúró after 5 irọ́. wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn wọ́n pààyàn kan gan àwa méje náà kó wọnú gbọ́ àwọn Fúlàní AK-47 ní gbogbo wọn gbé dání wọ́n gbé wa lọ núgbó wọ́n á mú wa débì kan wọ́n á ní kí gbogbo wa jókòó ká dúró wọ́n á ń bèrè èmi kẹ̀rí pé wọ́n ń sa Haúsá mo wá sa Haúsá sí wọn pé kó jọ kó ṣàánú mi kó ẹ̀bùn mi kó má ṣe nǹkan kan bí mi wọ́n bá sọ fún mi pé kí n má wọrí pé ṣé má là ní mi ni mo ní mi ṣe Haúsá wọ́n ní bó mo ti gba Haúsá mo ní mo gbé ní north wọ́n ní bò mo ní mo gbé ní Kebbi ní Jẹ̀gà àti Sokoto mọ́ ẹ láwọn ọmọ Mẹ̀dúgùrí nìyẹn bàtí wọ́n á tún mú wa kó onúkun àwa ń lọ òru ní gbogbo ìgbà tí mò ń sọ yẹn o àwa ń lọ wọ́n á tún dá wa dúró wọ́n bá bẹ̀rẹ̀ sí ní mú fóònù wa jáde pé ta ló ní fóònù ilé wọ́n á mú fóònù mo lé mi ni wọ́n á láwọn máa fi mí lẹ̀ pé ṣùgbọ́n ṣòwò wà lápò mi mo ní mo lówó lọ́wọ́ mo gbówó yẹn jáde 100,000 kan 3,000 kan àti fóònù mi wọ́n yẹn gbà ní ẹnì kejì tọ́jọ́ fi wálé yíbo ni ìyẹn ń wá tírélà ìyẹn ní wọ́n yẹn mú un báyìí náà ti gba 120 lọ́wọ́ òun àwọn méjèèjì yẹn wọ́n yẹn ní káwọn akọ́ṣẹ́gbẹ́ báyìí àwọn márùn-ún yòókù fóònù tí wọ́n bá yẹ ní fóònù lọ́wọ́ yàn wọ́n yẹn ń dájọ́ ẹ̀ wọ́n wá ń sọ fáwọn yẹn pé you have 30 million ìyẹn ní I don't have but I will try wọ́n fáwọn yẹn sẹ́gbẹ̀ ó kọ́ jẹ́ ẹ̀kọ́ náà lórí ọkọ̀ ní you move the go we release you bẹ́ẹ̀ ni àti ibo yẹn ṣe bọ́ sínú igbó yẹn nìyẹn bá ṣe ń lọ nínú igbó ètò wa rọ́nà jáde síta nígbà tí máa jáde síta báyìí mo wá ń tẹ̀ sọ̀nà yẹn padà mo ṣàlẹ̀ dáwọn èrò nísàlẹ̀ lọ́wọ́ àtàwọn area commander àti DPO gbogbo wọn kún bẹ́ẹ̀ wọ́n ti tó àwọn mọ́tò yẹn lọ mo yẹ ní èmi mo ní mọ́tò ilé o àwọn kékeré àpamọ́ṣẹ́ jáde nìyẹn o mo yẹ dàmí jókòó nìyẹn wọn á ní wà mọ́tò lè ká lọ station wọn gba statement wọ́n ṣe wà fún mi lẹ̀ mo á ń gbọ́ mi èkó lọ tí mo fi lọ já ọjà yẹn. ok wọ́n release mọ́tò tẹ̀lé fún tí wọ́n pa anybody rẹ̀. wọ́n pààyàn. wọ́n ti pààyàn. sínú Lexus èèyàn yẹn wà nú ẹ̀. Yorùbá àbí Ìgbò. Ìgbò. lọ pa. èèyàn mélòó wá kó wọgbó ń sìn. àwa méje náà kó wọgbó. wọ́n wá fẹ́ yín mélòó lẹ̀. àwa méjì. èyí méjì náà fi lẹ̀. bẹ́ẹ̀ni. tó àwọn èèyàn sì wà nù gbóǹsì. wọ́n wà nù gbóǹbẹ̀. wọ́n bèrè ransom money lọ́wọ́ wọn. bàtẹ́ ń ṣàlàyé lẹ́gbẹ̀ẹ́ bí òkè bí ẹ sọ pé wọ́n ti fi gbogbo àwọn tó kù lẹ̀. àwa méjì náà fi sílẹ̀. kì í ṣe gbogbo yín náà fi lẹ̀. àwa méjì péré náà àwa méje. tó àwọn méjì sí àwọn bíi márùn-ún sì wà nínú gbó. wọ́n wà nínú gbó yẹn. wàhálà wà gbà fún wa ní Ògùn State. ní steplas ní Ṣàgámù lọ́nà nìṣàn bíi after 5 ìrọ̀lẹ́. ìrọ̀lẹ́ àná. ìrọ̀lẹ́ àná ìṣálẹ́. ìrọ̀lẹ́. àwọn ti ẹgbẹ́ kan máa ti gba statement lẹ́nu. wọ́n gba statement lẹ́nu. wọ́n wá ní kẹ́yìn máa lọ. wọ́n ní kí n máa lọ. àwọn wọnú gbóyè. ń bo wọ́n ta kété ni wọ́n á ń bèèrè lọ́wọ́ èèyàn kan pé wọ́n bá tẹ̀lé wọnú gbóyè mo lè tẹ̀lé wọn bóyá ọjọ́ kejì wọ́n láwọn máa pa àwọn ọlọ́dẹ ló máa wọlé. ibi tó ọ̀rọ̀ ti délẹ̀ ni area commander lọ DPO lọ àbẹ́ẹ̀ mọ́ tí wọ́n ń pè ní area commander ni ẹ wo ya àwọn DPO tí ó bẹ lábẹ́ ẹ wo ya àwọn nǹkan tí wọ́n kò dání nígbà tó débẹ̀ kò pẹ́ tí wọ́n káwọn èèyàn wọnú igbó làwọn lárákùnrin ìjáde àti Ìgbò tí wọ́n jọ forí wọn lẹ̀ tí wọ́n jáde pé òun tó wá sọ wọn pé tẹ́ ẹ bá lè ẹja mọ́ mọ̀nà òun ó tún lídìí yín lọ ká lè gba àwọn èèyàn márùn-ún lẹ̀ area commander ọ̀fàdí ni pé àwọn wà àwọn ọlọ́dẹ tí ó wọnú igbó nígbà wọn bá ti lọ inspector general police ẹgbẹ́ tó kun my brother ẹ̀ ṣiṣẹ́ lórí ẹ̀ area commander wá àwọn tí wọ́n kó lọ kèrè pẹ́ wọn ò lè wọnú igbó
Inspector General of Police ẹgbẹ́ tó kù ẹ ṣiṣẹ́ lórí ẹ̀ torí Nigeria mature police. nǹkan táwọn máa bá fà á ní ìsìn Ṣàgámù ò ṣèbù báyìí. kò ṣèbù o. Rẹ́mú àti owó ò ṣèbù. Ògùn ṣèbù náà gan ẹ̀ ò ṣèbù lọ sí ìnáwó bá ti ń ṣẹlẹ̀ ní. ìpínlẹ̀ IG nìyẹn o Inspector General of Police IGP ìpínlẹ̀ rẹ̀ nìyẹn o. Utility wa. gbogbo wọn Fúlàní ni wọn. I'm afraid there is a problem. pátápátá àwọn méjèèjì Fúlàní ni wọn 4 ló gbébọn yẹn dání. AK-47. wàláì confam. àná tó sọ fún mi nígbà tó fi mí lẹ̀ pé kó wù mí kí n lọ pẹ́ ọlọ́pàá wọ́n pè mí padà ní pé kí n wo nǹkan tó wà lọ́rùn ọlọ́pàá ò ní wọn bí wọ́n dá. wọ́n sọ wọ́n fọwọ́ sá ń sọ bẹ́ẹ̀ fún mi. Ẹ ṣe gan. Ìgbọ́nsẹ̀ ẹ̀dẹ̀ tó ń pátọ́ọ̀mù kan sàn wọ́n pè ní ẹmọ padà mọ́ gbogbo àwọn olóṣèlú wa ta ló wà ń bẹ̀ gbogbo wọn máa fi tí gbọ́ láti ẹnu yìí kò ní jẹ́ pé wá pé nǹkan tí mo kọ̀ kọ síbẹ̀ nìkan wọ́n ní mi dùn pé apadà ìyá nítorí bẹ́ẹ̀ ń sọ lórí fóònù lẹ́ǹkan yẹn kò clear sí mi dáadáa torí bẹ́ẹ̀ mi nǹkan tẹ́mi kọ sílẹ̀ ni pé kí ló gbogbo àwọn tó kù wọ́n ti rìlíìsì wọ́n ti wà ní ọ̀dọ̀ àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ lọ́dún ìpẹ́yìn méjì kan ní ẹjọ́ tẹ̀ rìlíìsì gbogbo àwọn tó kù sí wà ní níbẹ̀ yẹn àwọn ọlọ́pàá yẹn ò kẹ̀ wọ́n núgbó yẹn lọ síbàlá. sẹ́yìn náà gbọ́ àwọn ọlọ́pàá ò lè wọnú igbó area commander wà ń bẹ̀ wọ́n ń dúró di àṣẹ látòkè kọ́ àbí látọ̀dọ̀ commissioner of police ìpínlẹ̀ ọ̀gá àgbà fún gbogbo iléeṣẹ́ ọlọ́pàá náà nígbà ń pariwo tọrọ state police ò sí state police tí wọ́n sọ̀rọ̀ ẹ̀ pé mo ṣètò lórí ẹ̀ lọ́sẹ̀ tó lọ mo ṣètò lórí ẹ̀. kò sí nǹkan míì tí mo fi ṣètò lálẹ́ yìí à ń bẹ ìjọba àpapọ̀ pàápàá ààrẹ wa aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ tú Ìgbòho lẹ̀ ẹ fún Ìgbòho lómìnira rẹ̀ Yorùbá nídìí akíkanjú ọ̀rọ̀ Yorùbá nation kọ́lọ́kàn báyìí ẹ jẹ́ á kọ́kọ́ dáàbò bo lẹ̀ wa ẹ jẹ́ á kọ́kọ́ dáàbò bo lẹ̀ wa èyí tí ń bẹ lẹ́mìí Sunday Ìgbòho báyìí ká tiẹ̀ kọ́kọ́ gba àwọn èèyàn wa lẹ̀ lọ́wọ́ ọ̀yà aláàní forest guide sígbà wọn bá pa wá tán aláàní state police sígbà wọn bá pa wá tán àwọn àmọ̀tẹ́kùn wa ò lè wọnú igbó Professor Wọlé Ṣóyínká ambassador àmọ̀tẹ́kùn nípínlẹ̀ Ògùn kí ni ọlọ́run kó lọ́wọ́ tiẹ̀ kí ló kàn Professor Wọlé Ṣóyínká pẹ̀lú ọ̀rọ̀ àmọ̀tẹ́kùn look at that kí ló kàn Professor Wọlé Ṣóyínká pẹ̀lú ọ̀rọ̀ àmọ̀tẹ́kùn ọjọ́ orí ti pè wọ́n ń jà ǹjẹ́ ìlànà ṣe wọ́n ní ṣùgbọ́n àkàn ṣe gbogbo nǹkan á máa kọwọ́ òṣèlú bọ gbogbo nǹkan á máa kọwọ́ òṣèlú bọ ọ̀nà ìbòmí ìyún ò ti ẹ̀kàn mi èyí tó kàn wá gbogbo ọmọ Yorùbá àwa tá a jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ àwa tá a jẹ́ oníwèé ìròyìn àwa tá a jẹ́ ìkàn nílẹ̀ Yorùbá ẹ jẹ́ á dìde bóun ni wọ́n ṣe fún Sunday Ìgbòho lómìnira rẹ̀ torí bàtẹ́mi náà wò pé Sunday Ìgbòho tó wálé tó nígbà kí wọ́n fóun láyè gbogbo àwọn Fúlàní á lé wọn kúrò nínú igbó ní gbúrò kidnapper mọ́ bọ́kàn wọn ṣe balẹ̀ ní gàngàn ṣùgbọ́n wọ́n gbẹ́sẹ̀ lé àkáǹtì ẹ̀ ìjọba àpapọ̀ sì declare pa wọ́n ń wà Ọ̀yọ́ wá sòkú ìyá rẹ̀ Ọ̀yọ́ padà ní ìjọba àpapọ̀ pàápàá síwájú Bọ́lá Ahmed Tinubu gbogbo alamọ̀pọ̀wọ́ ọwọ́ òtẹ̀kù dà lánàá èkú bẹ́ẹ̀ ní tún bẹ lọ́wọ́ wa yìí ṣé kí wọ́n pa wá tán ni ẹ jọ̀ọ́ torí Ọlọ́run Inspector General of Police ẹ mú rẹ́kọ́ọ̀dù wá pé nílẹ̀ Haúsá o nílùú àwọn Fúlàní ni o lókè Ọya ni o àwọn ọmọ Yorùbá tí wọ́n bá ń kóra wọn ní gáǹgì tí wọ́n bá ń kìnnáàpù èèyàn bẹ̀ ẹ mú wá tààlà ẹ mú wá ìjárí pé èyí tá a fi ń ṣe léyìí tí ò tiẹ̀ já lè gbégbèsè ní wípé àwọn ọmọ tí yín náà báwọn náà ṣe ń kìnnáàpù wọn nù bí wọ́n ṣe ń pa wọ́n bẹ̀ yẹn nìyẹn ilé tó tún ṣẹlẹ̀ nípínlẹ̀ Ògùn ní Ṣàgámù ẹ jọ̀ọ́ ààrẹ ẹ jọ̀ọ́ Yorùbá àṣìgbádùn bá a ṣe dùn mọ́ ní àwa náà láàyè orin padà láàkì èpè bẹ́nu wàláì mo fọlọ́ ọba búra ààrẹ Tinubu à ń bẹ̀ yín ní báyìí ẹ ṣàánú wa ẹ tú Ìgbòho lẹ̀ ẹ tún Ìgbòho lẹ̀ àmọ̀pẹ́ ẹ̀yin kọ́ lẹ dé mọ́lẹ̀ ẹ̀yin kọ́ lẹ lé ń lù ẹ ti débẹ̀ ẹ ti jẹ́ tiwa
ẹ ṣàánú ẹ jẹ́ Ìgbòho padà wọlé, ẹ gbẹ́sẹ̀ kúrò lórí àkáǹtì rẹ̀, ẹjọ́ ráyè mobilize àwọn èèyàn. Ìgbòho ń wá sábú ń bá àwọn Haúsá ẹni tí ó bá sínú igbó tí ó bá pa àwọn èèyàn wa àlépa ní Mọ́bì lásán nìbàdàn bì wàhálà débẹ̀ wọ́n yìnbọn mọ́ àwọn Àmọ̀tẹ́kùn ọlọ́ọ̀lọ́yọ wọn ládùúrù bẹ́ẹ̀ tí wọ́n kó jáde ń bẹ̀ ni nǹkan kò sí torí ẹ̀ ṣẹlẹ̀ táwọn Fúlàní kó bọ̀ pamọ́ síbẹ̀ láàrin ìgboro ìlú Ìbàdàn. ìmíì ló tún ti ṣẹlẹ̀ yìí o, wọ́n pààyàn o, wọ́n gbé èèyàn lọ o. area commander ń bẹ́ẹ̀ olóhùn ò lè wọnú igbó, àwọn ẹ̀sẹ̀ wá wọn ọdẹ. Tinubu àmọ́ rájárájá wà mọ̀ra dùgbòlugi àwọn tá à ń sanwó fún nù o, àwọn metropolis nù o. rájárájá wa ti ra dùgbòlugi o. ní ẹnujọ́ mẹ́ta Èjìlẹ̀ Olúṣèyí Mákindé gómìnà wa nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ra ọkọ̀ rẹpẹtẹ èyí tẹ́ kó fáwọn Àmọ̀tẹ́kùn lọ́pọ̀ jù. àtúwárí wọn wá ń bínú, àwọn ará bí tó ń bínú pé akíní ẹ̀fẹ́ ilẹ̀ ilé wọnú igbó, Àmọ̀tẹ́kùn ní wọnú igbó ní wojú ìjà. Abẹ̀jọba Tinubu ẹ fún Sunday Igboho lómìnira rẹ̀. ìyà ń jẹ wá torí pé ẹ wà ń bẹ̀ lónìí, èyí tẹ́ ẹ súnmọ́ ìjọba, èyí tẹ́ ẹ súnmọ́ aṣíwájú, ẹbí ará, èyí tẹ́ ẹ súnmọ́kè. ẹ ń bẹ̀ lónìí, nígbà ẹ bá kú òun bẹ̀ tẹ́yìn náà bá jókòó ẹ mọ̀ pé ṣé ìpìlẹ̀ ń ṣe ìtẹ́ ẹ̀ bá lè gba Yorùbá lẹ̀ lásìkò yìí. ìbéèrè tẹ́mi ó béèrè lọ́wọ́ gbogbo wa ni wípé àníṣe ṣé ẹni tó jẹ́ tó fà tíyà fi ń jẹ wá báyìí ni pé àwọn ọmọ tiwa kan náà ń bẹ nílẹ̀ Haúsá tí ń kóra wọn jọ nú igbó tí ń kidnap àwọn Haúsá tí ń sì ń pa wọn tí ń gbowó lọ́wọ́ wọn ransom. wèrè Fúlàní tí ọgbọ́ 30 million ni wọ́n gba 50 million. àyà òkòwò ẹ̀rù ọ̀bà wọ́n pa odidi ọba, wọ́n ọ̀sẹ̀sẹ̀ pọ́bà, wọ́n pa ọba Olúfọ́n nípínlẹ̀ Ondo, nǹkan kan sẹ́mọ̀ ò torí ẹ̀ ya, ilẹ̀ ò torí ẹ̀ lú. ẹ̀yin àgbààgbà dálẹ̀ Yorùbá kẹ́yìn ọbọ̀ wa kóra yín, kẹ́yìn bàbá wa kẹ́ ẹ pera yín, kẹ́ ẹ wá gba Àbújá lọ pé wá ọmọ olódò dẹ Alákànbí wọ́n lọ ń bẹ́ẹ̀ ọ̀rọ̀ Ìgbòho la bá wa, wọ́n ti fẹ́ pa àwọn èèyàn wa tán. kí wọ́n wá láwọn jẹ́wé oríjì fún Ìgbòho, ẹ wá jẹ́wọ́ dìde káwá lọ, ẹ bá wa wá Sàlíù Sẹ́ríkì wá, kẹ́ẹ̀sì bá wa wá Ìskílù Wàkílù wá, kí gbogbo àwọn èèyàn pẹtíṣàn ti ń bẹ kí wọ́n wá kó jáde tì wọ́n. ẹmbásì ní Ìgbòho níbi tó ti ń sunlé Sàlíù Sẹ́ríkì àwọn aráàlú ni wọ́n lé. so ìjọba àti DSS wọn ò lè trace àkáǹtì rẹ̀, gbogbo owó àtàwọn tó súnmọ́ owó tí ń bẹ lákáǹtì wọn, wọ́n fẹ́ gba ransom òní wọ́n wá bá tó bá wọn gbówó lọ. ẹ jọ̀ọ́ Tinubu jọ̀ọ́ ẹ fi Sunday Igboho lẹ̀ kí wọ́n má pa wá tán. láti yọ ọdún èmi náà ò lè lọ́nu gbómi ò lè wá tàn lọ ẹ̀dẹ̀ fún mi security. ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ò fún mi l'Ámọ̀tẹ́kùn gẹ́gẹ́ bí ààrẹ òpìtàn olùwádìí ìjìnlẹ̀, ẹ̀rù ń ba gbogbo wa náà ni. Ìgbòho tá a sì lè lọ bá ní pé bàbá a fẹ́ lọ fún iṣẹ́ ìwádìí o, ní tí ó tún mógun bálẹ̀ Yorùbá ni o, tí ó ní ọya èyí ẹ̀sọ́ bíi 3-4 ẹ̀ tẹ̀lé lọ ààrẹ o. àwọn tá a sì rí kúkúǹdùkú ni o kúkúǹdùkú làwọn. ẹ dákun ẹ ṣàánú wa. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu abẹ̀yìn ni, arọ̀ yín ni, ẹ bá wa fi Ìgbòho lẹ̀, ẹjọ́ wálé. ìyà yìí pọ̀, ẹ jẹ́ Ìgbòho wálé. gbogbo àwọn lọ́balọ́ba ṣèpàdé, kò sí tí ń dá àbá ti bọ́ ń bẹ̀, ní tí gbogbo wọn ń dúró dè náà ni pé kí Ìgbòho wálé. Ìgbòho ò sì wálé, arọ̀ ni ò sì wálé ni, Olúkòyí ò sinmi ogun. ìjọba abẹ̀yìn ni, Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu abẹ̀yìn. ẹ wọlá odidi ọjọ́ kan tí mo fi gba èpè lásìkò campaign yín, ẹ wọlá ọjọ́ péjọ wọn ti fi tíkẹ́ẹ̀tì lé yín lọ́wọ́. ìbéèrè nǹkankan Tinubu, ìbéèrè àmàlà dúdú Ìbàdàn lọ́wọ́ rẹ, ìbéèrè ẹja ẹ̀pẹ́, ìbéèrè akàn Èkó,
ìbéèrè ẹ̀kọ́ Ògbómọ̀ṣọ́ Tinubu nǹkan tí mò ń béèrè tẹ́ ẹ bá ṣe léyìn fún mi wàláhì ó tẹ́ mi lọ́rùn nínú ìṣèjọba yín ẹ jáwé oríjì fún Sunday Igboho ni tẹ́ ẹ bá ti ṣèyún fún mi ó tẹ́ mi lọ́rùn nínú ìṣèjọba yín. Mo ṣe wàhálà lásìkò campaign tẹ́mi náà mọ̀ táyé náà mọ̀ táràlú mọ̀ látijọ́ mo ti bẹ̀rẹ̀ tán Yorùbá wọ stúdíò rí mo lọ ṣe Yorùbá ronú láti fi lè mo ṣe Yorùbá ronú láti fi lè jí gbogbo ọmọ Yorùbá pé káwo ibi tá a ti ń bọ̀ káwo ibi tá a dé dúró kádẹ̀mọ̀ yín pé ti tẹnitẹni tàkísàn tààtàn ẹ jẹ́ n wo Yorùbá ronú mo ṣe ń gbà náà lórí ìtani lórí ọmọ olódò ọdẹ ni ẹ jẹ́ n wo Yorùbá ronú tọ́lọ́mbá ní kí n rí tọ́lọ́mbá ní rí nítòsí tá a ṣe ń gbà náà èmi tá a ṣe ń gbà náà nù. Yorùbá ronú ẹ jẹ́ àtẹ̀rò wa gbà ẹ má jẹ́ àrònú wa ọ̀tẹ̀ pẹ̀lú dúkù kò lè gbé wa débi kankan kárònú wa ló dára gbogbo lọ́balọ́ba pẹ̀lú ìjòyè ládéládé nílẹ̀ Yorùbá ọ̀ká síwájú tó jò là ń bọ̀ lẹ́yìn tí mọ̀nàmọ́ná lanu dẹ́dẹ́ tẹ̀lé wọn ta ló lórí láyà tó lè kojú ọmọ fàyàfà o Yorùbá ronú o Tinubu ronú o ká sowọ́ papọ̀ ká lè rọ́wọ́ mú ọ̀rọ̀ wa má bàa dàtẹ̀yìn rọ́gbọ́n akétí ajá aké ajá létí tán o ìgbà yẹn ló lọ fọ̀bẹ pamọ́ Yorùbá ronú o ká sowọ́ papọ̀ ká lè rọ́wọ́ mú. tó Ojúmọ́ Ire tó mọ́ mi láàárọ̀ ìmúdúpẹ́ ò fọlọ́run ọba mi ọba ṣẹ̀dá ayé ọba ṣẹ̀dá ọ̀run. eléyìí la ṣe o nígbà election bọ̀ ń gbà yẹn fún aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tá a lọ fi gbé látàyè Odùduwà tá a sọ báwọn bàbá wa ṣe ń ṣe é bọ̀ yóò bẹ já ronú Tinubu ọlọ́dún 4 ni o Ọlọ́run ó ṣe ni yóò lọ́dún 8 ni o tó bá kú òun bẹ́ẹ̀ Yorùbá kọ́ ní ó kú òun bẹ́ẹ̀ ṣùgbọ́n tá a bá kú òun bẹ́ẹ̀ tá a máa ń ríran ẹ̀yin olóṣèlú wa ẹ ronú Tinubu ronú gómìnà ronú ọba ronú sọ̀rọ̀sọ̀rọ̀ ronú gbogbo wa ààrẹ wa ronú kàkàǹfò ronú olóyè ronú ẹ jẹ́ gbogbo wọ́ọ̀jọ ronú ká pariwo ìkan tí ń bẹ lẹ́yìn odi ẹ̀jẹ̀ àdáálẹ̀ kọ́ padà wálé Ọlọ́run lọ́rọ̀ ọmọdé ńlẹ̀ tó gbọ́lá fún un kí lọ́jọ́ orí Tinubu tí wọ́n ti sọ́jà síwájú àwọn bàbá tó tó bí ń bẹ̀ ẹ wá wò ó sì dá síwájú lónìí Ọlọ́run náà ló ṣègbòho bẹ́ẹ̀ ìbéèrè kankan lọ́wọ́ ìjọba Buhari torí pé kìí ṣe ìran mi ṣùgbọ́n mo lè béèrè nǹkan lọ́wọ́ ìjọba Tinubu ìran mi ni èmi èso olóṣèlú nǹkan tí mò ń béèrè lọ́wọ́ ìjọba Tinubu náà ni pé ẹ bá wa dá Sunday Igboho lẹ̀ ẹ bá wa dá lẹ̀ mo ṣe wàhálà mo gbá èpè nígbà ọ̀rọ̀ pé aṣíwájú ni ká tẹ̀lé mo gbá ìtí ń jẹ̀yà láyé èpè torí wípé àwọn èèyàn ò ní gbẹ́kẹ̀lé nínú olórí a sì ń sọ fáwọn èèyàn pé a mọ ibi tá à ń lọ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tẹ̀ ń wò èèkan ní ọmọ Yorùbá ẹgbẹ́ wa náà ní tó débẹ̀ ní tó káwọn èèyàn bẹ̀ bó tẹ̀sẹ̀ pé àwọn ọmọ tara ẹni nìkan pọ̀ nú àwọn tó débẹ̀ o mínísítà tó wà fún ètò iná ọmọ Ìbàdàn ni transformer ẹyọ kan báwọn ègbédé Ìbàdàn láti ìgbà náà mò ń bọ̀. mo nàpá àpàṣẹ gbé mo gbẹ́sẹ̀ ó ṣe é gbé o mo dúpẹ́ o ìbọn Ọlọ́run ọba àdáyé ọba ṣẹ̀dá ọ̀run ọba tó dá mi sílẹ̀ Yorùbá láàrin àwọn ọlọ́gbọ́n. ẹ bá ti gbàgbé kára yín létí. ọmọ mi ojú tó lé mọ àwọn wò ń bọ̀ yìí ojú tó lé. ó bàbá mi. ìyá la ń bá kákìlọ̀ ń bá kíní ìdájí kùtùkùtù wáyé. bàbá mi ẹ̀yin lẹ pé òun bá rú mi lójú kí n ná fẹ̀rẹ̀ ó dọ̀dọ̀ yìí bàbá torí náà mọ̀ pé àti bọ́lọ́kùnrin lórí tẹ̀ pírí báyìí lólobó bàbá mi bò ní ti dáadáa lẹ jí. àdúpẹ́ o àdúpẹ́ kí ló wá bá wá o. bàbá mi ọ̀rọ̀ ìlú yìí náà mọ̀ ní bàbá mi. ìlú yìí. a gbọ́ pé àwọn ọmọ kóòtù òjíire nílẹ̀ Yorùbá aṣíwájú Bọ́lá Ahmed ọmọ Tinubu ni gbogbo wa fàkalẹ̀ láti dupò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ti wá hàn yín bàbá mi. bàbá mi ṣé bẹ́ẹ̀ ló ṣe lọ́dọ̀ tí náà sóun lẹ́yìn náà fọwọ́ sí láti lọ dupò ààrẹ bàbá mi. ojú tó lé. ó bàbá mi. ọ̀rọ̀ ńlá lọ sọ yìí. ojú tó lé. lógún ọ̀fẹ́. ó sì ti mọ tèmi bẹ́ẹ̀. kàrò bàbá. tó ojú tó lé ó wá yẹ kí gbogbo ọmọ Yorùbá jàǹfààní ọ̀rọ̀ yìí
tó ààrẹ òpìtànlẹ̀ ìbàdàn yín náà ni o olóyè Laji Abbas ògùnrìngùnrìn dáná tàṣíjù dáná tàṣígbó èmi a máa wí pé. ìta ṣe nígbà yẹn láti ṣe àtìlẹyìn fáṣíwájú Bọ́lá Ahmed Tinubu nítorí ẹ̀ lọ sílé ẹgbẹ́ òṣèlú APC lẹ́kọ̀ọ́ nìbàdàn ni àbí làbújá ni wípé ẹ̀wọ̀n táwa náà ṣe o àwa náà ṣe torí pé ṣe fún Tinubu mo ṣe fúnlẹ̀ Yorùbá ni kí wọ́n sì tó ṣe bábárì láti ẹ̀wọ̀n táwọn kan sọ pé wọn ò ní í gbé fún mo ní wọn ò tó bẹ́ẹ̀ wèrè la fi ń wo wèrè Tinubu ló lè gbà wá nínú òṣèlú Nàìjíríà ló lè gbà wá Yorùbá torí wọn ń gbá lórí ẹ̀ dìdìrín kan ò lè lọ Àbújá tí wọn halẹ̀ mọ́tẹ́rù ọmọ ọba àwa ń bẹ ìjọba Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu mi ń tọrọ àmàlà dúdú Ìbàdàn mi ń tọrọ akàn mi ń tọrọ láfún Ẹ̀gbá mi ń tọrọ gàrí Ìjẹ̀bú kẹ́dẹ̀ máa wò mi ò tọrọ ẹja Ẹ̀pẹ́ mi ò ní ká ẹ fún mi ní ẹ̀kọ́ Ìwó mi ò jẹ yín Ìjẹ̀ṣà mi ò dẹ̀ jẹ̀yìn kọ́kọ́rẹ́ Ìjẹ̀bú mi ò tọrọ ẹ̀ lọ́wọ́ yín tí mò ń tọrọ ni pé ẹjọ́ ẹ bá wa free Sunday Igboho kí wàhálà yìí ó bọ́ lọ́rùn wa nílẹ̀ Yorùbá ẹ wo ohun tó ṣẹlẹ̀ ní Ṣàgámù ẹ wo ti Màyà gbogbo lónìí lọ́la wọ́n ń pa wá wọ́n ń kìnnáàpù wa àásùnúlé ẹ̀rù ọmọ bà wá á wà nínú oko a nílé dáko wọ́n sì ń ké ẹ wo wọ́n fídíò kan tó ń jáde àti ìṣiṣẹ́lẹ̀ lórí wọ́n tún lọ dáná sun àwọn iṣu wọ́n sá ẹ̀gẹ́ mọ́lẹ̀ nínú oko kí lẹ́jọ́ la fẹ́ ṣe léyìí please Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu please and please free Sunday Igboho mo sọ òyìnbó fún ìgbà àkọ́kọ́ please and please free Sunday Igboho ẹ bá wa dá Sunday Igboho sílẹ̀ tí n bá kú lọ́la láì tó ọjọ́ ìrònú ilẹ̀ Yorùbá ipò tílẹ̀ Yorùbá wà yìí ló pa mí kí ló dé lónìí o Fúlàní o lọ́la o Fúlàní o síbẹ̀ làwọn adìdìrín tó ní síbẹ̀ ládìdìrín tó síbẹ̀ ní ìran Yorùbá ti dé ya ṣùgọ́mù tó síbẹ̀ ní oríwo ò ṣe pé tó ẹ mẹ́jà torí ọ̀rọ̀ òṣèlú ẹjà torí ọ̀rọ̀ ìlú ẹjọ́ torí Ọlọ́run ẹjà torí ọ̀rọ̀ ìlú ẹ sì já torí àwọn ọmọ tí ń bọ̀ lọ́la níbo ló safe gbogbo inú gbọ́dọ́nà Ìkòròdú náà the same thing ní nípínlẹ̀ Lẹ́pẹ́ gbogbo ẹ̀ là ń gbọ́ kò sí igbó wa kan tí Fúlàní ọmọ ẹjọ́ nítorí Ọlọ́run ẹjọ́ àwọn alálẹ̀ àwọn baba ńlá wa tí ń ṣẹ̀ wá lẹ̀ wọ́n bá ṣe báyìí ní kí làwọn ọba dé bá Tinubu ọ̀nbẹ́ńbẹ́ lónìí kò sí nǹkan míì torí pé ó jẹ́ Yorùbá ni wàláì tó bá jẹ́ Yíbò tó bá jẹ́ Fúlàní ààrẹ ò lè kọ́ bó ṣe kàn ẹ̀ torí pé kí ni Yorùbá ló kàn Yorùbá tó sì kàn ọkàn mi ọkàn gbogbo wa àmọ́ wọ́n lọ́wọ́ á kàn láàrin wa lọ agbára ló àṣẹ fún ìlọsíwájú ilẹ̀ Yorùbá a mọ̀ pé wọ́n ń fojú rẹ̀ hàn mọ̀ bolókè Ọlọ́run ó fún ọ ṣe àmọ́ gbégbèsè wọ́n ń pa wá kú wọ́n ń pa wá àwọn ọlọ́pàá ò lè wọnú igbó area commander ló lóun ẹsẹ̀ lọ wá àwọn ọdẹ yìí àwọn ọdẹ olórí ọdẹ wa náà ní lọ́wọ́ lẹ́yìn odi yìí ẹ jókòó lórí ọdẹ ọ padà tó bá ṣe pé ní tí wọ́n ń pààyàn lé lórí inú o program tá a máa ṣe báyìí nù o ẹ bá wa dá Sunday Igboho lẹ̀ o bẹ́ẹ̀ bá sì dálẹ̀ tí wọ́n fi pa wá tán ibi tí wọ́n bá pa wá dé tí wọ́n bá pè mí náà bá wà lára àwọn tí wọ́n pa bí wọ́n náà bá wà lára àwọn tí wọ́n pa àwọn tó bá kù wọ́n sọ̀kọ fún yín tẹ́yìn náà bá padà délé fúnra wa láàyè ìlòkù lọ́rùn ká má wàá mọ para wa ẹgbẹ́ ìgbésẹ̀ akin torí pé Fúlàní fẹ́ kí ìlú wọ́n dàrú tí wọ́n bá sì ti pàwọn èèyàn wa tán wọ́n ti dọ̀rọ̀ mọ̀dìmọ̀dì wọ́n ti pòórá a ní drone area commander dé kò sí drone tí wọ́n sẹ́ndì lọ tí wọ́n mọ mọ́nítọ̀ wọn ibi báyìí wọ́n ń lọ nígbà tẹni tó jáde kò sí láàrin ìgbà tẹni fi jáde àti speed tí wọ́n fi máa káwọn èèyàn lọ nínú igbó tí drone bá wà ń bẹ̀ tí wọ́n sẹ́ndì drone bíi mẹ́ta
wọ́n locate wọn wọ́n dẹ̀ mọ ibi tí wọ́n wà láyé Starlink yìí tó ṣe pé Starlink kódà kọjá inú gbó network ó wà ń bẹ̀ irọ́ wo là ń pa fúnra wa ẹ fọ̀rọ̀ security ẹ pà wá náà mọ́ ṣùgbọ́n ẹ̀ ní ṣe tẹ́ ẹ̀ bá dẹ̀ lè ṣe ẹ gbé fáwọn èèyàn private security àwọn láwọn ọmọ wa tọ́jú ọlọ́pọ̀lọ́ nílùú òyìnbó ẹ jẹ́ wọn wálé wọ́n wá ṣe drone tó gbé wọn á dẹ̀ mọ́ láti iléeṣẹ́ ọlọ́pàá ibi báyìí wọ́n wà gbogbo security wọ́n mọ̀ allow wọn ẹ má gbé sọ́wọ́ àwọn èèyàn yín torí àwọn alábọ́dé ẹ jáwọ́ èèyàn wá kí ló dé ìyá ẹ pọ̀ sáàsà lọ́nlẹ̀ Yorùbá ní báyìí kò sí nǹkan míì tí mò ń fẹ́ o lọ́wọ́ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu mọ́ bẹ̀bẹ̀ ni èmi ò fẹ́ nǹkan kan nínú ètò ìjọba yìí torí èmi náà ṣe wàhálà wọ́n máa ń bàtàlẹ̀ ọmọ fi ṣe nígbà campaign ìsì tọrọ nǹkankan bí wọn náà ṣe tọrọ fúrá tọrọ gàárì àmẹ́mi ọ̀sán pé tọ́ ọ bá kú òun bẹ́ẹ̀ èmi làárẹ̀ kan ìtẹ̀mí ń tọrọ tí mo sì fẹ́ kẹ́ ẹ ṣe fún mi ni pé Sunday Igboho ní bá ń jáwé oríjì fún wọ́n ń pa àwọn èèyàn wa wọ́n ń kidnap àwọn èèyàn wa wọ́n ń pa àwọn èèyàn wa gan bójú òtó tó oko ọtọ ti lé odidi ọba wọ́n dẹ̀ pa àwọn ọba bẹ́ẹ̀ ń pẹran Yorùbá kan dán wò Deborah lásán wọ́n ń fọ ọ̀rọ̀ mọ́ra wọn lọ́wọ́ nínú gúrùpù tí wọ́n wà wọ́n máa pọ̀ ọmọ ọlọ́mọ mọ̀ ní àwọn ọlọ́pàá gbogbo wọn máa ń bẹ́ẹ̀ ṣùgbọ́n Yorùbá lẹ́ń bá wẹjúlẹ̀ ń bà mo mọ Yorùbá tí Yorùbá bá yarí tán apá ò ní ká tí Yorùbá bá yarí tán apá ò ní ká yọ ká jẹ́jẹ́ mi mo jókòó ẹ jọ̀ọ́ èmi ò fẹ́ nǹkan kan gbogbo wa ńlẹ̀ Yorùbá gbogbo ọmọ Yorùbá pátá sọ̀rọ̀sọ̀rọ̀ ni gbogbo wa ni àsìkò rèé wọn è fún Sunday Igboho lómìnira rẹ̀ torí àwò lọ wájú àwò lọ ṣé bá sì máa sọ lójoojúmọ́ ni àtúwò orí ètò wọn tó ti pààyàn bí báyìí ó Fúlàní ti fi màálù jókòó ìjọ la fẹ́ bọ́ níbẹ̀ ṣé bá a ṣe rí lánàá nì àwọn bàbá wa tàná ò rí dín àwa ṣe wá rí dín báyìí irú kí làwọn bàbá wa wá bí wọ́n ṣe wá bá wa dìdìrín lọ́mọ yìí sábà tá a gbẹ̀yìn àwọn bàbá wa rè ààrẹ yìí o àwọn bàbá wa ò bí nǹkan rè o nǹkan bú wọ́n bí nǹkan bú wọ́n bí àwọn tó ṣe pé wọ́n lójú kòkòrò wọ́n nífẹ̀ẹ́ owó wọ́n lọ́kànjú àjùlẹ̀ Yorùbá lọ. ní gbogbo ọdún tó lọ táwọn èèyàn ṣe ààrẹ jẹ́ mọ́ bọ̀ ẹ ti ẹ̀kọ́kọ́ lọ sí Ghana náà àbáyín ṣe pásítọ̀tì kẹ́ mọ́ bọ̀ l'Amẹ́ríkà kẹ́ mọ́ bọ̀ Canada mo lè mí ààrẹ Lájí Àbá bẹ́ẹ̀ bí bá ti ń wù mí tẹ́lẹ̀ kò tiẹ̀ wàá wù mí mọ́ ń sà lórí kíni kí n mọ́ bá a kú ikú tí mò ń sá fún tó súnmọ́ mi ju sọ́run mi lọ ń sá lọ lórí kíni kí n sá lọ fún ṣé kí wọ́n má bàa pa mí ẹn tí ò tó mi ò tí ì kú. gbogbo wa àtààrẹ wa àtọlọ́pàá wa àti sójà wa àtọba àti ìjòyè àti gbogbo wa kẹ́nìkan fọwọ́ gbáyà pé ìtọ́jọ́ kan wọ́n balẹ̀ ni pé irú ọjọ́ orí tí mo wà ikú èépààyàn irú ọjọ́ orí mi. èmi fúnra mi ó ní nǹkan tí mò ń kojú láti bí oṣù kan sẹ́yìn mo gbọ́ voice message àná gbogbo ó sì parẹ́ mọ́ mi lára ṣé báyìí náà láti wá ṣe báyìí torí jọ́ la fẹ́ bọ́ níbi eléyìí ẹni pé ìfi bẹ́ẹ̀ mọ rí mi kí n máa ṣètò léraléra lẹ́jọ́ mẹ́ta yìí àròjọba Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ìjọ̀ọ́ ẹ bá wa dáríjì Sunday Igboho kó mobilize àwọn local security láti máa safeguard ọ̀nà wa kéèpẹ́ mọ́ máa sọ ti Ìjẹ̀bú Ìbàdàn sí Ìjẹ̀bú náà wọ́n máa kidnap àwọn èèyàn bẹ́ẹ̀ wàláì mo fi Ọlọ́run ọba búra ẹni tó ṣe wípé bí wọ́n ṣe kidnap tán báyìí ìní mọ́tò wọn débẹ̀ ó bá mi sọ̀rọ̀ ni ó níbi tí wọ́n ti kidnap àwọn èèyàn ó ní kò jìnnà síbi táwọn ọlọ́pàá wà ṣé kò ti máa yé wa area commander débì kan ó lóun ò lè wọgbó àwọn ẹsẹ̀ wa ló ká ọdẹ nǹkan ti bàjẹ́ nù nǹkan ti dàrú tán yányán area commander DPO bẹ́ẹ̀
wọ́n láwọn ò lè kó àwọn ò lè wọnú igbó àwọn ṣẹ̀ṣẹ̀ wá local police local hunter àwọn ọdẹ wa àwọn bàbá ń bọn àwọn náà gbé AK-47 lọ́wọ́ wọ́n láwọn ò lè wọnú igbó àwọn bọ̀dá tiwa tí wọ́n wá gbé bòńgì tẹ́ fi máa ń pa ẹtù àwọn ni wọ́n ní wọ́n wá wọnú igbó. Tinubu mo fọlọ́n bí ọjọ́ mo falálẹ̀ ilẹ̀ Yorùbá bí ọ mo forí ìyá rẹ orí bàbá rẹ bí ọ ṣàánú wa torí ṣé ká kú kí la fẹ́ ṣe bẹ́ẹ̀ ṣé ká kú ilẹ̀ Yorùbá ni ṣé ká kú ilẹ̀ Yorùbá kò sí nǹkan bí tèmi fi ń pariwo àṣeyọrí tí Sunday Igboho ṣe ní Ìgàngàn òní Tinubu abíọ́ni o Tinubu abíọ́ni Tinubu abíọ́ni. tẹ́já àfìtàsó ojú tó lè tẹ́sẹ̀ kí ni. ìtàn wojú yín lọ bàbá mi. ojú tó lè já mu láti gbọ́ Odùduwà. bàbá mi láyé Odùduwà bó ló ti rí gan-an. ojú tó lè. ó bàbá mi. ọ̀rọ̀ ńlá lọ fẹ́ ká sọ. tá a ṣe nígbà yẹn o gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tó nífẹ̀ẹ́ ìran rẹ̀ tàbí ṣàtìlẹ́yìn fáṣíwájú Bọ́lá Ahmed Tinubu àwa ń bẹ̀ ọ́ ní aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bá wa dá Sunday Igboho sílẹ̀ ẹja tó tún fọ́ọ̀sì ẹja tó tún lò ẹja tó tún fọ́ọ̀sì yìí lò kábà tó lè gbọ́ ẹjẹ́ ń tó lò máa tó lò fún wa àwùtún lò ìtọ́sẹ̀lẹ̀ ní Lógùn State ní ìjẹta ẹja tó lò àwùtún lò tọ́sẹ̀lẹ̀ Lógùn State ní ìjẹta ni ẹja tó lò ká gbọ́ tó bá nínú jẹ́ ni nílẹ̀ wa jọ́ la fẹ́ bọ́ nínú gbogbo wàhálà ẹ̀ jágbọ́. kí máa sọ lánàá láfítà 5 náà dá wa dúró tó bẹ̀rẹ̀ sí ní yìnbọn wọ́n pààyàn kan gan àwa méje náà kó wọnú gbọ́ àwọn Fúlàní AK-47 ní gbogbo wọn gbé dání wọ́n gbé wa lọ núgbó wọ́n á mú wa débì kan wọ́n á ní kí gbogbo wa jókòó ká dúró wọ́n á ń bèrè èmi kẹ̀rí pé wọ́n ń sa Haúsá mo wá sa Haúsá sí wọn pé kó jọ kó ṣàánú mi kó ẹ̀bùn mi kó má ṣe nǹkan kan bí mi wọ́n bá sọ fún mi kékeré má wọrí pé ṣé má là ní mi ni mo ní mi ṣe Haúsá wọ́n ní bò mo ti gba Haúsá mo ní mo gbé ní north wọ́n ní bò mo ní mo gbé ní Kebbi ní Jẹ̀gà àti Sokoto mọ́ ẹ láwọn ọmọ Mẹ̀dúgùrí nìyẹn àti àwọn tún mú wa kó onúkun àwa ń lọ òru ní gbogbo ìgbà tí mò ń sọ yẹn o àwa ń lọ wọ́n á tún dá wa dúró wọ́n bá bẹ̀rẹ̀ sí ní mú fóònù wa jáde pé ta ló ní fóònù ilé wọ́n á mú fóònù mo lé mi ni wọ́n á láwọn máa fi mí lẹ̀ pé ṣùgbọ́n ṣòwò wà lápò mi mo ní mo lówó lọ́wọ́ mo gbówó yẹn jáde 100,000 kan 3,000 kan àti fóònù mi bọ́ yẹn gbà nìyẹn ẹnì kejì tọ́jọ́ fi wálẹ̀ yíbo ni ìyẹn wá tẹ́lá ìyẹn ní wọ́n yẹn mú un báyìí náà ti gba 120 lọ́wọ́ òun àwọn méjèèjì yẹn wọ́n yẹn ní káwọn akọ́ṣẹ́gbẹ́ báyìí àwọn márùn-ún yòókù fóònù tí wọ́n bá yẹ ní fóònù lọ́wọ́ yàn wọ́n yẹn ń dájọ́ ẹ̀ wọ́n wá ń sọ fáwọn yẹn pé you have 30 million ìyẹn ní I don't have but I will try wọ́n fáwọn yẹn sẹ́gbẹ̀ ó kọ́ jẹ́ ẹ̀kọ́ náà lórí ọkọ̀ ní you move the go we release you bẹ́ẹ̀ náà àti ibo yẹn ṣe bọ́ sínú gbó yẹn nìyẹn bá ṣe ń lọ sínú gbó ètò wa rọ́nà jáde síta nígbà tí máa jáde síta báyìí mo wá ń tẹ̀sí ọ̀nà yẹn padà mo ṣàlẹ̀ àwọn èrò onísàlẹ̀ lọ́wọ́ àtàwọn area commander àti DPO gbogbo wọn kún bẹ́ẹ̀ wọ́n ti tó àwọn mọ́tò yẹn lọ mo yẹ ní èmi mo ní mọ́tò eléyìí o àwọn kékeré àpamọ́ṣẹ́ jáde nìyẹn o mo yẹ dàmí jókòó nìyẹn wọn á ní wà mọ́tò lè ká lọ station wọn gba statement wọ́n ṣe wà fún mi lẹ̀ mo á ń gbọ́ mi èkó lọ tí mo fi lọ já ọjà yẹn. wọ́n release mọ́tò tẹ̀yìn fún mi tí wọ́n pa anybody rẹ̀. wọ́n pààyàn. wọ́n ti pààyàn. sínú lẹ́kṣọ̀sì èèyàn yẹn wà nú ẹ̀. Yorùbá àbí Ìgbò. Ìgbò. lọ pa. èèyàn mélòó wá kó wọ gbó ń sìn. àwa méje náà kó wọ gbó. wọ́n wá fẹ́ yín mélòó lẹ̀. àwa méjì. èyí méjì lọ sílẹ̀. bẹ́ẹ̀ni. tó àwọn èèyàn sì wà nú gbó ń sìn. wọ́n wà nú gbó ń bẹ̀. wọ́n bèrè ransom money lọ́wọ́ wọn. bàtẹ́ ń ṣàlàyé lẹ́yìn pẹ̀lú òkè bí ẹ sọ pé wọ́n ti fi gbogbo àwọn tó kú lẹ̀. àwa méjì náà fi sílẹ̀. kì í ṣe gbogbo yín náà fi lẹ̀. àwa méjì péré náà àwa méje. tó àwọn méjì sí àwọn bíi márùn-ún sì wà nínú gbó. wọ́n wà nínú gbó yẹn.
wàhálà wà gbà fún wa ní Ògùn State. ní steplas ní Ṣàgámù lọ́nà ní Ṣọ̀mbí ni láfta 5 ìrọ̀lẹ́ àná. ìrọ̀lẹ́ àná ìṣálẹ́ ìrọ̀lẹ́. àwọn ti ẹgbẹ́ kan máa ti gba statement lẹ́nu. wọ́n gba statement lẹ́nu. wọ́n wá ní kẹ́yìn máa lọ. wọ́n ní kí n máa lọ. àwọn wọnú gbóyè. nbo wọ́n ta kété ni wọ́n ń bèèrè lọ́wọ́ èèyàn kan pé wọ́n bá tẹ̀lé wọnú gbóyè mo lè tẹ̀lé wọn bóyá ọjọ́ kejì wọ́n láwọn máa pa àwọn ọlọ́dẹ ló máa wọlé. nǹkan tó máa bá fà á ní. area commander ní àwọn ẹsẹ̀ pé àwọn ọlọ́dẹ ní ọmọ ọ̀nà ògbó wọ́n dẹ̀ owó omi táàsì tèmi owó òlú gbogbo ẹ̀ òróró ara wa àwọn tíjọba àpapọ̀ ń sanwó fún nù tá a fẹ́ ń pariwo nù ẹ dá Sunday Igboho lẹ̀ kó pàṣẹ fáwọn ọdẹ kí wọ́n wọnú igbó kí wọ́n mobilize àwọn èèyàn ẹjá gbàràn wálẹ̀ àwọn Fúlàní ń kó bá ń kọrùn kí ní gbogbo nọ́ọ̀tì wọ́n tún kó bá ń wọ bí wọ́n ń pa wá èèwọ̀ sí ní àwọ̀ gbọ́dọ̀ gbé AK-1 lọ́wọ́ ká tó wá sọ pé AK-47 wọ́wọ́ wa o èmi ò mọ̀ tá a lè ṣe sọ̀rọ̀ wa o tí wọ́n bá pa wá tán kò sẹ́ni méjì táwọn òbí ààrẹ wa ni làwọn òbí torí pé ìwọ ńlá síwájú wa. ọ̀la síwájú wa o wọ̀ láàbì léèrè gbogbo ló ṣe jẹ́ torí ó sú mi lónìí Fúlàní lọ́la Fúlàní lọ́túnla Fúlàní gbogbo ìgbà Fúlàní. tó jẹ́ máa fèyí ṣe lọ ṣé àgbàgbé ọ̀rọ̀ tí ẹ bá máa sọyún lọ́la ètò tá a fẹ́ ṣe tá a pè ní pàtàkì tàwa Yorùbá ní mafin 21 ní Ring Road nìbàdàn ní ọjọ́ sátidé ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n May 25 gbogbo tó kù ní ìsìn ọjọ́ bíi mélòó kan ló kù ìjà pàdé níbẹ̀ a ṣàlàyé ẹ̀ lọ́la torí lè yí ìtẹ̀ àtúnrọ̀ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lẹ́ẹ̀kan sí ìjọba wa dá Sunday Igboho sílẹ̀. ààrẹ ń pìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Láàjì Abbas ọlọ́run ló rán ẹ asọ̀tàn gbáyì asọ̀tàn gbóyè o iṣẹ́ tó o ṣe títí tó o fi dolóyè nílẹ̀ Yorùbá ọba Olúbàdàn ló fún ẹ lóyè yìí èyí tó tọ́ sí ẹ ààrẹ ń pìtàn àkọ́kọ́ nílẹ̀ Yorùbá ọlọ́run ọba ló rán ẹ ààrẹ ń pìtàn ilẹ̀ Ìbàdàn kò pẹ́ fún wa ìlẹ̀kẹ̀ lọ́wọ́ ìlẹ̀kẹ̀ lọ́rùn olóyè Láàjì Abbas ìwọ ń pápá ìwọ nà asọ̀tàn gboyè ìwọ lọ́lọ́run fún. orí bá ti kún kárànṣẹ́ palábẹ́ odò ògùn ẹ̀ kò mú wẹ̀ o ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan ọlọ́run ọba ló rán ẹ olùkọ́ àgbà Láàjì Abbas àpàtẹ ìtàn mọ́kúta o orí bá ti kún kárànṣẹ́ palábẹ́ odò ògùn ẹ̀ kò mú wẹ̀ o ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan